A faith-based co-educational institution with opportunities for day and boarding students, providing sound, qualitative Western, Islamic and Arabic education. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Every parent prays for a better future for their children. Every child craves for the most conducive learning environment. I am proud to be one of the future products exposed to quality education through the right learning process. Here at Darul Naim International Schools, we thrive on moral values, Discipline and positive attitude that has positioned every student of Darul Naim International Schools for a better tomorrow. Darul Naim International Schools provide an enabling environment for Muslim children with well-equipped biology, chemistry, physics and home economics laboratories, functional sick bay with qualified medical staff, extracurricular activities with Quranic memorization and Arabic studies for students of all ages, standard library, quintessential ICT room, secured, spacious and well-ventilated classrooms with qualified and morally disciplined teaching and non-teaching staff, and award-winning schools with quality disposition in kindergarten, nursery, primary and secondary education for day and boarding students. Darul Naim International Schools is located on number 18 Ibijokelke Street, Jamil Alade Estate, Power Line Bus Stop, Lasu Isheri Road, Lagos State. For inquiries and enrollment, do call 0708 6833 240, 0703 4618 897, 0903 5811 809. Darul Naim International Schools, knowledge, virtue and godliness. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. أبو جماعة أدوك فلون أترك يولون ترك يولون فأسواج وأغاوى النبي ومحمد ike Ọlọ́run àti igi Ọlọ́run tí a tọrọ fún Ànábì Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀, kó bá wọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, k'Ọlọ́run jẹ́ ọkàn àwa náà, k'Ọlọ́run ọba ọba àlekè Ọlọ́run sí àwa náà lẹ́ni rí, iṣẹ́ rí, ìwà rí, ọ̀rọ̀ rí, ìrìn rí, ìṣesí rí, èyí téèyàn fi jẹ́ ní rí, Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. Ìkẹ́gẹ́ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa, Ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédé, kó máa wá lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ń tòsí ní jìnnà, mo fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni ìhun kí wọn táwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, in ti sharia islam pẹ̀lú ẹ̀ òun ni bídíà. Gbogbo bídíà wá ní ànú ni, gbogbo ànú wá ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná Ọlọ́run ọba àlekè ọlá lọ. Abẹ́lọ́run
pẹ̀lú orúkọ ẹ̀ èyí tí fi dára jùlọ àti àwọn ìròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ Ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ kí Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ kọ́lọ́run wá bá rẹ bídíà ṣètánì ńlẹ̀ kó sì bá wa gbé súnà ànábì wa Muhammadu. Iṣẹ́ wa tí a ń ṣe lọ́wọ́ ní Ramadan tọ́bíkì tí a ń yanjú lọ́wọ́ òun ni al-amana. A ti sọ ọ̀rọ̀ tó pọ̀ síwájú tọ́bíkì náà sì ti ń lọ sí ibi tí ó dùn sí tí ó jẹ́ parí. Àkọ́kọ́ a sọ̀rọ̀ nípa kí ni ń jẹ́ amana, a sọ̀rọ̀ nípa pàtàkì amana. Ajóyé mùsùlùmí pé nínú wà tí gbogbo ànábì Ọlọ́run tọ́lọ́run fi ròyìn wọn làmánà wà. Adẹ́njẹ́ yé àmàna ìyẹn pé táàmánà bá sọnù lérí ilẹ̀ kò sí fọkànbalẹ̀ mọ́ fáwọn tí ń gbérí ilẹ̀. Ajóyé àwọn èèyàn pé àmánà àti ìmánì wọ́n jọ rìn papọ̀ ni. Gbogbo ẹni tí ó bá lámánà ẹ má retí ìmánì ní ọ̀dọ̀ rẹ̀. Ẹni bá wà pé rẹ̀ mùmínì ní tá a bá lọ́wọ́ ẹ̀ ní àmánà. Lẹ́yìn eléyìí la sọ àwọn ibi tí Islam tanná sí pé àmánà wà ń bí àmánà wà ń bí bí làákàyọ̀mí àmánà ní fún eríkèríkè àmánà ní fún owó tọ́ba mi fún àmánà ní fún àfa onímọ̀ ìmọ̀ ara rẹ̀ tó kétọ́ yanjú àmánà ní fún ẹ̀sìn tọ́lọ̀ ní àṣẹ gan àmánà ní ìtọ́jú ọ̀rọ̀ sọ̀rọ̀ ara ẹni láṣìírí àmánà ní bá ń tọ́jú ẹ̀ pamọ́ àmánà ní ntí wọ́n tọ́jú sí wa lọ́wọ́ ká dá padà fẹ́ni tó tọ́jú ẹ̀ sí wa lọ́wọ́ àmánà ni. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wa tí wọ́n ti làágùn tí wọ́n lọ tí wọ́n bọ̀ owó ìyá wọn fáwa tí wọ́n ń ṣiṣẹ́ fún àmánà ni. Ẹni tó gbaṣẹ́ lọ́wọ́ èèyàn pé ń bọ̀ ṣe tẹ́nìyẹn wá ní máa bá mi ṣe iṣẹ́ mi ní iṣẹ́ tóun náà gba àwọn kíni fóun náà àmánà ni. Káwọn sùn wọn àmánà ni. Ká jẹ gbèsè àmánà ni. Káhì nǹkan kìí ṣẹ̀bùn fún ọ àmánà ni. Ọkọ àtìyàwó àṣepọ̀ àárín ara wọn àmánà ni. Àwọn ọmọ tí à ń bí ká tọ́ wọn bó ti yá tọ́ wọn àmánà ni. Mo lérò pé bẹ́ẹ̀ la dúró sí èyí tí a fi gbẹ̀yìn wá ní ti àwọn tọ́lọ̀ ń kó wa sí lábẹ́ tí wọ́n ń darí ìlú káàkiri àbẹ́ni tí ń darí ẹgbẹ́ ẹni tí ń darí àwọn èèyàn bóyá president ni bóyá minister ni bóyá governor ni bóyá chairman ni kọ́dà òfin kàn yí tọ́wọ́ ń sálẹ̀ nítorí tí wọ́n ń pè ní councillor iṣẹ́ tí gbogbo wọn náà gbà kí ló kọ́ rẹ̀ jẹ́ mọ́ àmánà ni. Àwọn tá a yẹn kọjá rè ibi tá a ti wá gbéṣẹ́ lónìí pẹ̀lú ògo Ọlọ́run àwọn àmánà tá a wí yìí tí kálukú orí yìí tí ó kọ̀dí sọ́dọ̀ rẹ̀ gbogbo ń táwọn yìí kọ̀dí sọ́dọ̀ ẹlòmíì díẹ̀ ń bẹ kọ̀dí sọ́dọ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ẹlòmíì nínú wa ìmọ̀ wa fi àwọn àmánà nìráre kí ni erípa tí ó fi lẹ̀ ìtumọ̀ ẹni pé tá a bá ń fa àmánà ráre aburú wo ni ọmọ ti ibẹ̀ jáde. Ìyẹn ni mo fẹ́ yàn nǹkan bíi mẹ́rin bẹ́ẹ̀ kí n tó bọ́ sínú tọ́pìkì mi. Sẹ́ẹ̀rí àmánà ká máa fi ráre ẹnikẹ́ni tẹ́ ẹ bá ní ti ń fa àmánà ráre ẹ má dààmú ara yín pẹ̀lú ẹ̀ ẹjọ́ kílíà sí yín pẹ́ ní nì ìmánì rẹ̀ ò pé bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ nǹkan tó bá ti fa àmánà ráre ẹjọ́ kílíà sí yín pẹ́ mẹ́ni ló ṣe kí ni kò pé. Nígbàtí ìmánì rẹ̀ ọba wá pé kí ni ó sọ ọ́ dàmú àlìjánná kí ló fi gbé sáré kí ló fi jíṣẹ́ fọlọ́njọ́ alkiyama kí láǹfààní tó wáyé wá sí nígbàtí ìmánì rẹ̀ ọba pé. Ànábì wa Muhammad nínú hadisi tí ń bẹnu musnadu al-imam Ahmad ibn Hanbal tí Anas ọmọ Maliki tó gba hadisi náà wá Ànábì ń sọ pé ní la imana liman la amanata lahu wala dina liman la ahada lahu. Ànábì wa Muhammad ó ní la iman kò sí tí ń jẹ́ imani kìí ṣe pé ò sí rárá ìtumọ̀ ẹ̀ ni pé imani yẹn ò pé sí la ta lolúwẹ̀ tí imani ò pé sí la man la amanata lahu gbogbo ẹni tí ó bá lámánà imani rẹ̀ ò pé.
anabi ni wala din ẹjẹ́ ó tún yí pẹ́sìn rẹ̀ ò pé kò sẹ́sìn fún ìtumọ̀ ẹni pẹ́sìn rẹ̀ èso dídí man la ahada lahu ẹni bá sàdéhùn tí èmu sẹ́ èyí ni ó fi yé wa pé nu aburú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àìlámàánàmọ́ ni pé ìmánì ń ṣe kí ni ń dínkù tí a bá wá sáàyàn mẹ́wàá jọ láwùjọ tipátipá láàfin rí 2 sí 3 tí ó ní àmánà ìtumọ̀ ẹni pásíkò tiwa tí ọ̀sá àmánàmọ́ yìí ìmánì ń ṣe kí ni ọlọ́ọ̀lẹ̀ àwùjọ oní ìmánì ó ti lọlẹ̀ tálàfíà wà ń bẹ kò sáwùjọ náà tọ́lá Nábì ní la ìmánì liman la amanata lah gbogbo ẹni tí ó bá lámàánà ẹjọ́ yẹ pé ìmánì rẹ̀ ò pé bí ìmánì ó bá ti wá pé kí láǹfààní olúwẹ̀ tá a bá wá kó ìyànjọ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ọgọ́rùn yẹn ni ò ní ọlámàánà ẹni bá lámàánà gan láwùjọ tá a wà yìí wọ́n ń rí bí ọ̀dẹ̀ pé a wọ́n sì wá gọ̀ tó báyìí wọ́n sì gọ̀ tó báyìí ọgọ́ bẹ́ẹ̀ ni kaba sàmánà wọ́n rí bí ọ̀dẹ̀ bí ìgbà téèyàn bá wọ mọ́tò mo ti wọ mọ́tò níjọ́ kan kọ̀ńdọ́kítọ̀ ń béèrè owó wá fò mí kò béèrè owó mi ó ti wá gbowó tán mo wá ní èyí tí gbowó tèmi ẹnìkan ní sẹ́nu òkè lẹ́yìn ti wá ní mo nílò òkè náà mo ti wá àbí sẹ́nu òkè kí mo ti wá ní mo nílò òkè náà mo ti wá àmọ́ wàhálà àṣàlẹ̀ ni wọ́n ń wù yìí bẹ́ẹ̀ ọba máa wà lókè yọ lámà náà bẹ́ẹ̀ ọba máa wà lókè kí ni ó ní ọlọ́mọdé ajábọ́ ọlọ́mọsọ adé ní ilẹ̀ ẹni bá ti lámà náà ojú tá yóò fi wo ni ojú bí kíni bí ọ̀dẹ̀ ojú tí yóò fi wo bí ọ̀dẹ̀ ni Ànábì wa Muhammad Urwatu ibn Zubair radiyallahu ta'ala anhu in sọ fún wa pé fa idha naqasa al-iman aw dhahab fala yakunu illa an-nifaq tí ẹ bá wòyàn títí tẹ ẹ bá rí i pé kò sí àmánà lára rẹ̀ mọ́ kò sí ní tí ó ṣẹ́kù lára ẹ̀ ju nífàkù lọ ọ̀rọ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ fadiyawul amanati min alamati nifaq sẹ́rẹ́ ni tí kọba lamana ẹ má dààmú lérí ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ó kílẹ̀ àsìyín pé munafiki ni kí ni mo pè jama munafiki lẹni tí ń ṣe bí tí ń ṣe ọ̀hún tí ó fẹ́ kíbi kọ́ bàjẹ́ Ànábì wa Muhammad nínú hadith tí ń bẹ nínú Bukhari àti Muslim tábù rẹ̀ lágbà wa Ànábì ń sọ pé ayatul munafiki thalath ìta fi dá munafiki mọ̀ pé eléyìí o kìí ṣe èèyàn gidi munafiki ni Ànábì ní nǹkan mẹ́ta ni Ànábì ní idha hadatha kadhab tó bá sọ̀rọ̀ yó parọ́ gbogbo ẹni tí bá parọ́ nọ̀rọ̀ munafiki ni ẹlẹ́ẹ̀kejì wa idha wa'ada akhlaf tó bá ṣàdéhùn yóò sì pàdéhùn munafiki nù ẹlẹ́ẹ̀kẹta wa idha tumin tí a bá fún lámàánà pé dákun àmánà lé o khan yóò dalẹ̀ èèyàn tó sọ̀rọ̀ fún pé tọ̀ dákun ọ̀rọ̀ yìí mo fi sí ọ lọ́wọ́ ni má jẹ́ nìkan gbọ́ tó náà tún wá pé ẹlòmíì pé tọ́ wọ́n ti ní má jẹ́ nìkan gbọ́ o ìwọ náà má jẹ́ kẹ́nìkan irú eléyìí kí ló kọ́ rẹ̀ mọ̀nàfìkì torí pé ìwọ rí ilé yẹn rí ọ̀dà lọ́dọ̀ rẹ̀ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ fún tó fẹ́ dá lọ́dọ̀ tiẹ̀ náà ẹni tó fẹ́ dá ń bí dá lọ́hùn kí ló kọ́ rẹ̀ mọ̀nàfìkì gbogbo ẹni tí bá tí ọ̀ lámà náà mọ̀nàfìkì ló kọ́ rẹ̀ ẹ dákun jàmá sí alámàánà lọ́pọ̀ jù ní àbáwọn tí ọ̀ lámàánà àwọn tí ọ̀ lámàánà ìtumọ̀ ẹni pé mọ̀nàfìkì lọ́pọ̀ ń lù ìlú tí mọ̀nàfìkì bá wà ti pọ̀ ń bẹ sálàfíà wà ń bẹ ṣé dáadáa pọ̀ ń bẹ dáadáa ò ní pọ̀ ń bẹ dáadáa ò ní pọ̀ ń bẹ kò sámàánà àkọ́kọ́ ìmánì yóò máa dínkù bí yóò bá lámàánà ẹlẹ́ẹ̀kejì ẹni tí ọ̀ lámàánà mọ̀nàfìkì ni sẹ́mi pé ńgbà tí ìmánì ń jò lọ́ọ̀lẹ̀ táwọn èèyàn tó ń di mọ̀nàfìkì ṣé wọ́n ṣe bá lò báwọn ló fi jásí pálámàánà kiri ní orí ilẹ̀ Ànábì wa Muhammad hadisi yìí ń bẹnu Bukhari àti Muslim bákan náà Abdallah ibn Amr radiyallahu anhuma òun lọ́gbà wa
ọlá nàbí sọ pé arba'un man kunna fihi kana munafiqan khalisa ìwà mẹ́rin kan bẹ ẹni tẹ́ ẹ bá mẹ́rẹ̀ẹ̀rin lára rẹ̀ munafiki sangiliti ni original munafiki ni wa man kanat fihi khuslatun minhum kanat fihi khuslatun minan nifaq tọ́bajá sí pa wá wẹ nìkan àbá mẹ́rẹ̀ẹ̀rin lára rẹ̀ ṣùgbọ́n abá kan nínú mẹ́rin yìí ní ara rẹ̀ eléyìí díẹ̀ nínú nífàkù ó wà lára ẹnu ni kí ni nǹkan mẹ́rin náà anabi ní idha tumin khan tí a bá fún lámàánà yọ jàmbá àmánà òdì mẹ́ni wa idha haddatha kadhab tó bá fi sọ̀rọ̀ jáde lẹ́nu irọ́ ni ó máa pa wa idha ahada ghadar tó bá ládéhùn pẹ̀lú èèyàn yọ dalẹ̀ wa idha khasama fajar tó bá jà àjàngbìlà ni ó máa jà sẹ́ẹ̀dí mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹni bá pèsè la ẹ dìkìlì àìpé mùnàfíkì ni àmọ́ tá a bá rí kan lára ẹnìkan nínú àwọn àwà mẹ́rin tá a kà á lẹ̀ yìí ajá sí pé wà nífàkù wà lára ẹ̀ kéèdì mùnàfíkì tán o àmọ́ nífàkù wà ní ọlọ́mọsẹ̀ wa mùnàfíkì ikhwatal iman ẹ̀rù ń bà mí kọ́mọ̀jà sí pásítọ̀ tiwa yìí tí wọn bá láti bọ̀ tán ayé ń súnmọ́ kọ́mọ̀ jásí pa wá súnmọ́ jà wọ́n ti ń bọ̀ tọ́ lọ sáájú wa lọ torí alikiyama ń súnmọ́ njojúmọ́ alikiyama ń súnmọ́ njojúmọ́ nínú táàfin wa mọ̀ ó pé alikiyama ń súnmọ́ òun ni kí àmánà ọmọ tán lérí ilẹ̀ bí àmánà bá ti ń tán lérí ilẹ̀ ìtumọ̀ nípa alikiyama ń segin ni ń súnmọ́ nìyẹn ni mo fi lẹ́rù ń bà mí kọ́mọ jásí pásíkò tiwa yìí gan lálẹ́kíámọ̀ wà súnmọ́ pẹ́kípẹ́kí torí sáàpà àmánà ti kéré lásìkò tiwa yìí ẹ lọ lè wo àdìsí Ànábì wa Muhammad àdìsí ń bẹnu Sunan Ibn Majah ń sì ń bẹnu Musnad al-Imam Ahmad ọmọ Hanbali Abu Hurairah ló gbà wá ọ̀là Ànábì ní sayati ala nasi sanawatun khadda'at àwọn àsìkò kan padà ń bọ̀ fáwọn èèyàn àwọn àsìkò yẹn àsìkò ẹ̀tànjẹ ní ọ̀jẹ̀ ẹ̀tànjẹ ní ọ̀pọ̀ lérí ilẹ̀ sanawatun khadda'a àbí khadda'at àwọn àsìkò tẹ́tànjẹ́ pọ̀ lórí ilẹ̀ básìkò ní bá dé yusaddaqu fiha al-kadhibu ẹni tí ń bá ń kúrọ́ àwọn èèyàn máa gbógo fún ọba yìí ni sàǹkúrò àsìkò ńlá wa yìí àsìkò ńlá wa yìí olódodo nísìn èèyàn mélòó ní tẹ̀lé olódodo ẹni tí bá ń kúrọ́ làwọn èèyàn máa ṣe kí ni níbi gbogbo ibikíbi ni o nínú àwọn afa yọ wà bẹ́ẹ̀ tó ipá afa jàǹdùkú làwọn èèyàn máa gbógo fún nínú àwọn olóṣèlú yọ wà bẹ́ẹ̀ tí kálukú ọmọ pé jàǹdùkú lélẹ́yìn wọ́n sì máa ṣe kíni ọmọ ahélé ẹ̀ nínú àwọn olùsòwò yọ wà bẹ́ẹ̀ wọ́n ní kíni tọ́pá dọ́dọ̀ ẹ̀ yọ̀bọ̀ sí ní tí wọ́n ń tà ní kíni wọ́n ti mọ bí wọ́n ti ń gbé jáde tí ó wálẹ̀ wọ́n ní ẹlẹ́ ọ̀rọ̀ ajá tiẹ̀ òun mọ bí ti ń ṣe business pẹ̀lú company tọ́jà tiẹ̀ fi ń sì ń jọjà kú ni àwọn náà mọ̀ pé ń jí kó ọ̀dọ̀ ẹ̀ wọ́n ti máa rọ́ gidigidi anabi lásìkò ní bọ̀ tó ṣe pé tànjẹ́ ní ọjọba ìtànjẹ́ láàrin àwọn olùsòwò yọjọba ìtànjẹ́ láàrin àwọn olóṣèlú yọjọba ẹni tí ń tàwọn yẹn jẹ láàrin àwọn afa yọjọba wa yukaddabu fiha as-sadiq olódodo gangan wọn lòun ní kúrọ nínú tó bá mi nújẹ lásìkò yìí tó jẹ́ bá nújẹ gan bí èèyàn bá lọ ṣiṣẹ́ bú lásìkò tá a wà yìí tó bá fi lè rówó tí wọ́n ń bọ àwọn èèyàn lówó ni ọlọ́run ti gbà fún gan nísìnyí o èèyàn jalè rówó ẹlọ́run gbà fún wọn ni ọ̀dọ̀ ẹ̀ lọ́lọ́run wà ọ̀dọ̀ ta ni nígbà táwọn ẹni rẹ̀ ń bẹ lérí ilẹ̀ bówó ọba mọ́ wọn nígbà lọ́wọ́ olówó wọn ni àwọn ọ̀gbàrú owó bá wọn àmọ́sẹ́ tó ń ṣe tó fi rówó nísìn wọ́n sọ pé kí ni ọ̀rọ̀ kí lè léyìí ta ní fún wa lówó ọlọ́run wà lọ́dọ̀ ẹ̀ gan sìn ọlọ́run ti gbà fún gan sọlọ́run ló gbà fún ni àbí Sàtánì ràn lọ́wọ́ ṣe á dàtọ̀ ọlọ́run àti Sàtánì mọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tó bá wá ń ṣe gbìyànjú tí ń la kàkà tí ń ṣe gbogbo wọn ní kí ni
orí débi ń pa àwọn amúsòdodo ní ibi àmọ́ pa àwọn ní ẹni tí ó wo ètò èèyàn yẹn náà díẹ̀ òun láwo ẹni tó lóun owó yẹn sàn yẹn náà díẹ̀ láwo orí bóun náà ti rí ni aburú ńlá ni o ìtumọ̀ àti bọ̀tán ayé ni o Ànábì ní ń padà ń bọ̀ wá báwọn èèyàn àwọn àsìkò kan tó ṣe pásìkò ẹ̀tànjẹ ní gbogbo òkúrọ́ ni wọ́n máa gbógo fún gbogbo olódodo wọn ò ní yà sí wọn ó tiẹ̀ máa pọ̀ olódodo gan ní wàyù tẹ́mẹ̀nù fi al-kha'in ẹni tí bá ń dalẹ̀ gangan ni wọ́n ní afọ́lámánà sẹ́mi pé yóò ń ṣẹlẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní olóṣèlú tẹ́wọ́ pétélé yìí bá gbégbé àgbò kò yẹ kó rẹ́ nìkan tí gbogbo ayé náà mọ̀ pé ó lé ní yóò sì gbégbá wọn bá dìgbò fún ṣé ẹ̀yìn tẹ́ ẹ̀ máa kọ́ dalẹ̀ ni ẹ sì lọ́ fún lámánà kọ́ máa ṣèlú omi ó tún wọlé àti rí olè ńlá tó gbégbá sẹ́nitọ̀ tó wọlé ọ wọlé ìmọ̀ àwọn òpin à bẹ́ẹ̀ mo ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ anábì kò sí rọ́mbẹ́ tá anábì lásìkò kan bọ̀ yóò tẹ́mẹ̀nù fíà al-kha'in ọ̀dàlẹ̀ gan làwọn èèyàn máa gbà mọ́ náà lé ní wọ́n ní kí lọ́ọ́ kàn wọ́n ẹ̀yin lè mọ̀ pé ń jalè ó jalè nánu àwọn ó dìbò fún tóró ti ṣètò àwọn wọ́n wàá fà mọ́ náà gbogbo wálé ní ọwọ́ anábì nírúgbà ń bọ̀ mo fi ní àsìkò tá a wà yìí fẹ́ ju àsìkò ní púpọ̀ ó ní wàyí utamanu fiya al-kha'in ọ̀dàlẹ̀ gan ni wọ́n gbà máa nà fún wa yukhawwanu fiha al-amin ẹni ó jẹ́ èèyàn gidi gan wọ́n dalẹ̀ òun náà èèyàn dé bá bí wá gbóni títí ọba ti háwó fáwọn èèyàn kò lè wọlé àbí ó wọlé ni kó tilẹ̀ kó jẹ́ èèyàn rẹ tó wọ́n ní kíni kí lọ́ọ́ kà wọ́n pẹ̀lú pé a ní kó mú wákàdìbò al-aminu gan wọn jàmbá rẹ wọn oníjó débi tí ń lọ wayantiqu fiha ar-ruwaybida anabi láwọn tí ó máa sọ̀rọ̀ lásìkò tí ó lẹ́nu ń ta lásìkò àwọn kan tí wọ́n ń jẹ́ ruwaybida ní kí ni mo pè é wọ́n wá bí anabi pé wa ma ruwaybida ya rasulallah ìwọ anabi kí ló gbàlérò pẹ̀lú ruwaybida anabi ní ar-rajulu tafi yatakallam fi amúrẹ́lì àmà èèyàn jákujáku tí ò ní tuma òun ni ó máa dá sí gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn jákujáku tí ò ṣe kíni tí ò ní tuma kan nínú àwọn afa èèyàn tí ò kéwò yanjú ni ó máa yanjú ẹ yóò máa dá ọ̀rọ̀ ẹ̀sìn bó ti wù yóò máa ṣe bó ti wù nínú àwọn olóṣèlú èèyàn tí ò ní tuma jágánjágán ni ó máa darí tí kálukú náà mọ̀ pé èèyàn bú kan ni ó máa darí. nínú àwọn olówó èyí tó ọmọ jìbìtì ìlú jù ní ọmọ darí wọn àwọn ruwaybida nù àmàrí ruwaybida nù àwọn afa àmàrí ruwaybida nù olóṣèlú àmàrí ruwaybida tá a bá dẹ́gbẹ́ lẹ̀ tí wọ́n kàn lọ mẹ́hàn nàka tí wọ́n fi so lórí ruwaybida ti bẹ̀ nù ni anabi ní àsìkò ní ń bọ̀ o tí ń túmọ̀ pé básìkò ń bá dé alikiyama segin ni osùnmọ́nù ni àwọn ọdún tí ó jẹ́ ọdún ìtànjẹ nu kọ́lọ́wọ́n bá kọ́ sọ wa níbẹ̀ kọlọ́n sọ wa níbẹ̀ tí a bá lọ wọnú musnad al-imam ahmad ibn hanbal àdìs mọ̀fẹ́ mú wáyé náà ìtún bẹ́nu sunanu ibn majah abdallah ọmọ amúrò ọmọ asílọ́gbà wa kọlọ́n bá yọnu sí ọlá nàbì sọ pé kayfa bikum bó lẹ́ máa ṣe kayfa bikum ẹ̀yin àlùmọ̀ mi bó lẹ́ ṣe wàbí zamanin yushiku an ya'tiya pẹ̀lú àsìkò kan tó fẹ́ dé básìkò ń bá dé bó lẹ́ máa ṣe nínú àsìkò náà anabi lásìkò ní yugarbilu nasu fiha garbala àwọn èèyàn rẹ̀ lásìkò àwọn àníri wọn mọ́ àwọn àníṣegíní àníri wọn mọ́ thumma tabqa uthala àwọn uthala ní ó kù àwọn oníjẹ́ uthala àwọn èèyàn jákú àwọn ni ó ṣẹ́kù lórí ilẹ̀ àwọn olórí kùrá àwọn ni ó ṣẹ́kù lórí ilẹ̀ Ànábì ní tí a bá fi ọ̀rọ̀ àmánà lọ̀ wọ́n
tí wọ́n bá gbọ́rọ̀ àmánà sọ́dọ̀ wọn tí wọ́n fún wọn lámánà àbí wọ́n fún wọn ládéhùn wọ́n da gbogbo ẹ̀rú Ànábì wa ni wọ́n dàrú débi pé bí ká àwọn ti ṣe yìí bẹ́ẹ̀ wọ́n ti da nǹkan rú tẹ́ẹ̀ ní dọ̀tún mọ́ yàtọ̀ sí òsì bẹ́ẹ̀ wọ́n ti da nǹkan rú tó àwọn sàhábà wa bí pé ya Rasulallah kayfa bina idha kana dhalika tọrọ bá wá rí báwọn táwọn èèyàn rẹ kéré lérí ilẹ̀ táwọn wùtálà tí ó da nǹkan rú wá gbérí ilẹ̀ kankan àwọn tí ó da nǹkan rú bó o láàmà ṣe ya Rasulallah Ànábì ni ta'khuduna bima ta'rifun sẹ́ẹ̀rí ń tẹ́ bá mà tó kílíà sí yín dáadáa òun lẹ́ẹ̀ máa ṣe o dáadáa tẹ́ bá di tó kílíà sí yín lẹ́ẹ̀ máa ṣe kí ni wa tad'una ma tunkiru ntọ́kàn yín bá kọ ẹ̀ ní dédìí ẹ̀ wa tuqbiluna ala khassatikum àwọn ẹni rẹ kọ̀ọ̀kan tó wà láàrin yín àwọn lẹ́ẹ̀ máa bá ṣe wa tadharuna amra awamikum ntọ́gọ́rù èèyàn bá ń ṣe ẹ̀ ní bá wọn dá sí ntọ́gọ́rù èèyàn bá ń ṣe ẹ̀ ní ṣe kí ni ẹni bá wọn dá sí ló fi jásí pásíkò yìí bẹ́ẹ̀ yẹn bá sin lọ yóò múra gan tọ́ra nǹkan ti dàrú láàrin àwọn afá nǹkan dàrú láàrin àwọn olówó nǹkan dàrú láàrin àwọn olóṣèlú ntọ́ba kílí àṣìyàn ń sẹ́ ẹni ní ọmọ ṣe èyí tọ́gọ́rọ̀ èèyàn máa yẹ tọ́ba jẹ́ sẹ́ ẹbú yìí oníṣẹ́ kínní kò ní bá wọn dá sí èyí ò ní túmọ̀ pé alikiyama ṣe kínní alikiyama súnmọ́ sẹ́ẹ̀rì máa fà máa nàrà rè ń túmọ̀ pé alikiyama tí alikiyama ọba dé nínú tá àkọ́kọ́ máa rí ni pé tá a máa rí ni pé kò ní sáma nàmá rárá lérí ilẹ̀ anabi wa Muhammad nbẹnu hadisi imam Bukhari gbà wá Abu Hurairah alọgba hadisi náà wá Bukhari mú jáde fún wa ó ní baynama an-nabiyyu sallallahu alayhi wa sallama yuhaddithu al-qawma jaa arabiyyun faqala mata as-sa'a ala nabi joko níjọ́ kan ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbàtí wọ́n bá wọn sọ̀rọ̀ lárúbáwò kò kan bá dé lọ́ba ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run mata sa'atu ìgbà wo ni alikiyamu di gan ìgbà wo gan alikiyamu di ìgbà wo gan alikiyamu di Ànábì ń bọ̀rọ̀ rẹ̀ lọ kò dákẹ́ àwọn èèyàn wọ́n sọ pé arákùnrin yìí tún béèrè rẹ béèrè torí pa Ànábì ọ̀gbọ́ arákùnrin ó tún béèrè Ànábì ọ̀dọ́ rẹ̀ tún bọ̀rọ̀ rẹ lọ hatta idha qada hadithahu ngbàtà Ànábì parí ọ̀rọ̀ tán faqala Ànábì sọ pé ayna ara usailu ani sa'a ẹni tí ń béèrè ìgbàtàlì kìámọ̀ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan òun dà arákùnrin yẹn ni ya Rasulallah èmi ni Ànábì sọ fún pé ìgbàtàlì kìámọ̀ ṣẹlẹ̀ jẹ́ sọ fún ọ fa idha duyi'atil amanatu tí a bá ti ń fi àmánà ara rẹ̀ tí ọ̀sá àmánà lédi ilẹ̀ mọ́ fantadiri sa'a ẹ̀ máa retí pálíkì àmà arákùnrin yẹn wá ní ya Rasulallah kayfa ida'atuha bó o láti mọ̀ pé wọ́n ń fi àmánà ara rẹ̀ bó wọ́n ti ń fa àmánà ara rẹ̀ gan Ànábì ní idha usnida al-amru ila ghayri ahlihi fantadiri sa'a tí wọ́n bá ti ń fọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn tí ó lọ́rọ̀ ẹ máa retí pálíkì àmàdé kí ni túmọ̀ ọ̀rọ̀ mẹ́sìn táwọn bá ti ń bi àwọn tí èsà fẹ́ sìn ẹ máa retí pálíkì àmàdé ọ̀rọ̀ títòlú táwọn bá ti ń fi sọ́dọ̀ àwọn tí ó mètòlú ẹ máa retí pé àlìkì àmàdé nígbà wọn bá wá mẹ́ni tó ṣe ẹnjìníà ni o wọn wá nítọ̀ ìwọ ló jẹ́ mínísítà fáwọn tí ó máa kawó alkiyamadinu labamẹni kalabanitọ ṣebí wọn náà ma Fatiha ó sì ma kúrò aláwọ ọmọ iná àtẹná ìwọ ni ìmáàmù wọn sì ma bí ń dájọ́ jẹnẹba wọn ma bí ń dájọ́ haida wọn ma bí ń dájọ́ àwẹ̀ wọn ma bí ń dájọ́ ọ̀run òun ó sì ma wí ntí. ngbà wọn bá wọn mẹdíkù dọkítọ tí wọn wá nítọ lọ jẹ mínísítà fáwọn tí wọn ma kọ́lé lọ sí housing lọ jẹ mínísítà ń bẹ alikiyama nuni Ànábì ní idha usnida al-amru ila ghayri alihi fantadiri sa'a tí a bá ti ń fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ ẹ máa retí pé alikiyama dé nínú táàtò fi mà tí ọmọ jẹ́lẹ̀ kẹ́yìn lábàá alikiyama dé
ìlú nǹkan ọmọ bàjẹ́ kí mo yọ ara àpẹẹrẹ tí wọn bá tọ́jú àmánà mọ́ rìsọ́ọ̀tì tí ọmọ mú wá ni pé ìlú ọmọ ṣe kí ni ìlú ọmọ bàjẹ́ tí ọba sàmánà mọ́ ìlú ọmọ bàjẹ́ tí ẹ bá lọ wàdí tí mo mú wálẹ̀ kan tá à nẹ́bi ní àsìkò kan padà bọ̀ tí a máa lo ọdún ìtàjẹ ọmọ ṣẹlẹ̀ òkúrọ́ àwọn èèyàn máa gbógo fún olódodo àwọn èèyàn máa yẹpẹrẹ rẹ̀ àwọn tí wọ́n máa sọ̀rọ̀ láwùjọ àwọn Ruwaybida ni wọ́n wá ní ya Rasulullah àwọn oníjẹ́ Ruwaybida Ànábì láwọn tí ò ní ìtumọ̀ tí ń dá sọ̀rọ̀ àwọn èèyàn níjọ́ wọn bá ti ń fi ẹni tí ó lámàánà tí bá ti ń yẹpẹrẹ tẹni tí ó lámàánà ti níyì ń túmọ̀ pẹ̀lú ń ṣe kínní ìlú ń bàjẹ́ nù ni bí ọba sàmánà má ìmánì ọmọ dínkù tí ọba sàmánà má mùnáfíkì ọ̀pọ̀ lérí ilẹ̀ tí ọba sàmánà má ìbàjẹ́ ọ̀fàkà lérí ilẹ̀ bí ọba wa sàmánà má yóò máa túmọ̀ pé alikiyama ń ṣe kínní alikiyama ń súnmọ́nù mọ̀dá eléyìí nìdú Ànábì wa Muhammad nínú àdúrà tí máa ṣe tí máa pọ̀ púpọ̀ òun gan máa sọ́ra pé kọ́lọ́wọ́n bọ́ bá alikẹ́ ọlákọ́lá òun níbi àìlámàánà nínú àdúrà tá Ànábì máa ṣàdúrà pé Allahumma inni a'udhu bika minal ju' fa innahu bi'sad daji' wa a'udhu bika minal khiyana fa innaha bi'satil bitana. Ànábì ń sọ pé a'udhu bika mo bẹ̀ wọ́ Ọlọ́run kó ṣọ́ mi minal ju' mo jẹ́ bí ọ̀pá mi wọ́n fi bí pa mi fa innahu bi'sad daji' tí bí bá pààyàn kò ní sunu rí kò ní sun dáadáa. Ànábì tí wọ́n ń béèrè pé wa a'udhu bika mo bẹ̀ wọ́ Ọlọ́run minal khiyana má káwọn oníjàmbá tì mí àwọn tí kò rọra tí lámàánà sí tí wọ́n wá jẹ́ oníjàmbá tó ikú ọ̀tọ̀ ní tí wí ọ̀tọ̀ ní tí wọ́n máa wí ọ̀tọ̀ níbi tá a panu pọ̀ sí ọ̀tọ̀ ní tí wọ́n ṣe ọ̀tọ̀ ní tá a wí ọ̀tọ̀ níwà tí wọ́n wù àwọn jàmbá nù ni Ọlọ́run Ànábì ní dákun Ọlọ́run má kóru wọn tì mí fa innaha bi'sal bitana bẹ́ẹ̀ yẹn bá kóru wọn mara aburú ní oko mara mo parí eléyìí o mo wá fẹ́ bọ́ sí ọ̀rọ̀ pé bí a bá wá ń sàmánà ẹni tó bá lámàánà èrè ń jẹ́ wo ni yóò rí ń bẹ̀ dáadáa wo ni yóò rí ń bí pọ́n lámàánà ó ṣe é ṣe kí nǹkan méje sí mẹ́jọ ẹ jẹ́ àgbìyànjú ká lámàánà o kálukú ní máa fẹ́ kọjá sí pé wọn ó pè wọn lọ́rẹ̀ Ọlọ́run àbí ta ló fẹ́ jọ́tọ̀ Ọlọ́run àbárin tó fẹ́ jọ́tọ̀ Ọlọ́run tó bá ń pọ̀ wá jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ìtọ́ pamọ́ jù lára rẹ ní kíni al-amana gbogbo ẹni bá lámàánà Ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tí ẹ bá lọ lè wo tíra àfáà Bayhaqi Shu'abul Iman sẹ́kì ń sọ mbẹ́ pé Ànábì wa Muhammad ń sọ pé ní man sarrahu an yuhibbahu Allahu wa rasuluhu ẹni tó bá wù pé ó wù mí k'Ọlọ́run fẹ́ràn mi ó sì wù pé ká Ànábì ó nífẹ̀ẹ́ òun Ànábì wa fẹ́ sọ tí ó ṣe fún t'Ọlọ́run ó fi nífẹ̀ẹ́ rẹ̀ tá Ànábì ní ó fi ṣe kí ni tí ó fi nífẹ̀ẹ́ rẹ̀ ẹni bá ń fẹ́ k'Ọlọ́run nífẹ̀ẹ́ òun ó sì fẹ́ ká Ànábì ó nífẹ̀ẹ́ òun Ànábì ní falyasduq hadithahu idha haddath irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ kó sòdodo waliyuaddi amanatahu idha tumin tí a bá wá tọ́jú àmánà sí lọ́dọ̀ kóhun náà tọ́jú àmánà wọn tó bá fẹ́ k'Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ká Ànábì ó nífẹ̀ẹ́ rẹ̀ ó ṣe nǹkan mélòó àkọ́kọ́ tó bá sọ̀rọ̀ kí ló sọ ẹlẹ́ẹ̀kejì tí a bá fún ọ lámánà kí ló ṣe ó tọ́jú àmánà ọlá tí ń bẹ fámánà rè ìtumọ̀ ẹ̀ nídàkejì ẹ̀ ẹni tí ó bá lámánà Ọlọ́run ò ní nífẹ̀ẹ́ Ànábì náà ò ní ṣe kíní bọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ nìkan kí la máa pè ọ̀rẹ́ Ọlọ́run bọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ nìkan kí la máa pè ọ̀tá Ọlọ́run gbogbo ẹni tí ó bá lámánà kí ló kọ́ wọn ọ̀tá Ọlọ́run àtànábì ni wọn Ọlọ́run má ṣe wá lọ́tá ẹlẹ́ẹ̀kejì ẹni bá ní àmánà nínú tí èèyàn ṣe tọkàn balẹ̀ níjọ́ alkiyama ń padà bọ̀ wá bẹ̀rù náà tọkàn balẹ̀ níjọ́ alkiyama pé ó ṣeéṣe kí n jọmọ àlìjánnà tí ẹ̀rí sì pọ̀ fún
pé ní bá sí àwọn àwa yìí yọ̀ dọ́mọ àlìjánnà nínú ẹ̀ jihad wa o aljihad fi sabilillah bẹ́ẹ̀ yẹn bá fi lè lọ jihad ó darí wálé ó tán sọ̀hún ṣáádà àlìjánnà kan ti wà lọ́wọ́ rẹ̀ ṣáádà àlìjánnà kan segin ni ó ti wà lọ́wọ́ rẹ̀ kò sí jihad ń ta kò sí olórí tí ó pè wá sí jihad ọ̀rọ̀ ìkan bùkátọ̀ kan sáwọ̀ ní ṣáádà àlìjánnà ni ṣáádà mi ń bẹ fàlìjánnà kí ni ṣáádà wọn al-amana anabi wa Muhammad ń sọ fún wa pé al-amilu ala sadaqa bil haqq ẹni wọ́n bá gbé àmánà sàárà fún wọ́n yọ sàká wọ́n kò lé ọ lọ́wọ́ pé àfa àwọn ẹ̀dá kan ẹ bá wa pín sàká yìí ó ń sàárà mú sàárà pé tọ́ àfa ẹ̀dá kan ẹ̀ tó bá ní bùkátà tó yẹ bá wa sí kíní ẹ bá wa fún bíi sàká bíi sàárà anábìlẹ̀ ní tó bá ń sẹ́lẹ̀rì sàká yẹn àbí sàárà tó tẹ̀ lọ́wọ́ tó ṣe bó ti yẹ kó ṣe sẹ́mi wọ́pọ̀lọpọ̀ olówó omi yẹ ha sàká fún rẹ̀ yóò máa wá àfa àti ọba ha káàkiri ẹlòmíì fẹ́ ṣe sàárà kọ̀mẹ́ntì ó fún yóò kàn ní sàárà kan ẹ̀dá kan ẹlẹ́rẹ́ni tó ní anábìlẹ̀ ní kẹ́ni tí a bá fi rú ẹ̀ tì sí lọ́dọ̀ ọwọ́ ṣe bó ti yẹ kó ṣe kalghazi fi sabilillah ọ dàbí ẹ̀ ń tọ́jà kúnjẹ́ náà tọ́lọ́wọ́n ọba ni tí jásípẹ́rù ẹ̀sán tẹ́ni ń gbà lóhùn ó ṣe kí ni ìtumọ̀ ẹni pé bí ọba lámàánà kò lè nílùú ládàáhùn bí èèyàn bá wá lámàánà pẹ̀lú sàká àti sàárà àti ń bọ́ sí i lọ́wọ́ irú ládàá tẹ́ni tó jẹ́ kúnjẹ́ náà tọ́lọ́wọ́n ọba ní ṣáádà àlìjánnà irú ẹ̀ lóhùn ó ṣe kí ni lóhùn ó ní ó di méjì ẹlẹ́kẹta ìyẹn lè má rówó ṣe sàárà kó sì máa gbalada sàárà níjọ wọn bá ń fún un náà ní sàárà tí ń bá ń fáwọn tó yẹ kó segin ni tó yẹ kó fún eléyìí kan àwọn tí ń gba oró àwọn tí ń gba sàká àwọn afáà tí ń gba sàká àwọn afáà tí ń fi sàárà ti sí lọ́dọ̀ àtàwọn tó dá kí lè máa pè é àwọn sọdáka sàkáàtù wà sọdáka àwọn tí wọ́n dálẹ̀ àtàwọn tí wọ́n dá kí lè tó máa pè é tí wọ́n máa dálẹ̀ wọn ó lè pa àwọn gba àwọn dá foundation lẹ̀ fáwọn afọ́jú ó lè pa àwọn dá foundation lẹ̀ fáwọn adití ó lè pa àwọn arọ lòun wọ́n ló kọ̀ọ̀kan tí a máa pè NGO àwọn tí a ń dẹ́ NGO lẹ̀ ẹlòmíì dẹ́ NGO lẹ̀ ń fi ń kówó jọ ní tọ́ba fi dẹ́ NGO lẹ̀ lọ́dún mẹ́ta mẹ́rin òun náà dolówó àwọn àkáǹsì bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbúrò NGO wọ́n ti gbà pé àmánà ló fẹ́ ṣe àwọn ọmọ dáwó jọ sí sọ́dọ̀ rẹ̀ kálọ́ba lè ṣe NGO yẹn bó ti dálẹ̀ ń tó lè ṣe bó ti yẹ kó ṣe tí wọ́n mú wá tí sì ń da padà fáwọn tó yẹ kó ṣe kí ni kó da padà fún ọgbà ṣáádà àlìjánnà ó di méní ọbọ tó ní tó ní ìsìkejì òun dá NGO lẹ̀ bóyá kó sì dá lẹ̀ ó ní jàmáà tí ń kówó fún ọ láwọn èèyàn jẹ́ ń pé ẹ bá wa hásàkà ẹ bá wa háwó tí ń fún lámàánà pé ẹ bá wa gbẹ́ kànga ẹ bá wa ṣègbè ẹ bá wa ṣàwó tí ń bá ń gbà tí ń bá ń da padà bí ó ti gbẹ sàfisikìtì àlìjánnà bẹ́ẹ̀ ń wò tún máa kọ́ ládàá fún póun náà ṣe sàrà anabi wa Muhammad ó ní alakhazinu li muslimu amin ó ní mùsùlùmí tí wọ́n ń kówó fún tí sì ń tọ́jú ẹ̀tọ́ lámàánà lérí ẹ̀ alladhi yuaddi ma umira bihi tayyibatan nafsuhu nígbà tí ó da owó ń padà pẹ̀lú dùnú àtayọ̀ ló fi ṣe kíni kì í ṣe kí wọ́n wá ń lé káàkiri owó tẹ́ gbàdá ẹ lọ́ kó wá ń bò lẹ́ kó sí wọ́n lẹ́ gbowó kò í ṣe bẹ́ẹ̀ kó tó dáwó padà anabi rírọ èèyàn bẹ́ẹ̀ ahadul mutasaddiqin wọ́n kà wọ́n náà kún ká àwọn tó dáwó jọ síbẹ̀ ni òun náà jẹ́ kan náà tó ṣe kíni tó dáwó jọ síbẹ̀ amákọ́ gbà kọ́ sọ́dí fàájì eré ibú ni àti náà ọlọ́run ó di mẹ́ta ẹlẹ́kẹ̀rin gbogbo ntẹ̀yìn bá ń ṣe láyé ẹlòmíì ti dá kọ́mpìnì ilẹ̀ tó rún kọ̀mọ́ bí tó ti wọ́ ẹlòmíì ń tajà kò lérè kọ̀mọ́ bí ó ti wọ́ ẹlòmíì dálé sẹ́lẹ̀ ó parẹ́ kọ̀mọ́ bí tó ti wọ́ ibi tó ti wọ́ ni pé wọ́n yọ àlùbáríkà kó nu kọ́mpìnì rẹ̀ wọ́n yọ àlùbáríkà kó nu owó rẹ̀ wọ́n yọ àlùbáríkà kó nu ọjà rẹ̀ ntí wàá máa jẹ́ kí wọ́n yọ àlùbáríkà kó nu bísínẹ́sì fẹ́ni tí ń ṣe òun ni kọ́mọ lamana anabi wa Muhammad
ó ní al-bayyi'ani bil khiyar ẹni tí ń tajà àtẹni tí ń rajà wọ́n wà lọ́wọ́ kí wọ́n sọ àgbọ́yé àjọsọ yé ní tí mo fẹ́ rà ní ìtọ́ ta fún mi ní ní tí mo fẹ́ ta bó ti rí ní irú eléyìí mo fẹ́ ra irú eléyìí ní ìfẹ́ rà àjọsọ gbọ́yé gbọ́dọ̀ wà ní àárín wọn ma lam yatafarraqa wọn gbọ́dọ̀ túká tí wọ́n fi sọ o wọn gbọ́dọ̀ túká tí wọ́n fi sọ Ànábì ní fa in saddaqa wa bayyana bẹ́ẹ̀ ni tó fẹ́ tajà àtẹni tó fẹ́ rajà tí wọ́n bá jọ ṣàlàyé fúnra wọn tí wọ́n gbọ́ wọn wọn yé burika fima baynahuma Ọlọ́run ó fa àlùbáríkà síbi ọjà àwọn méjèèjì wa in katama tí wọ́n bá fà sí ọjà pamọ́ fúnra wọn wa kadaba tí wọ́n purọ́ fúnra wọn muhiqatil barakatu baynihima wọ́n yọ àlùbáríkà kó láàrin àwọn méjèèjì sẹ́yìn mọ́ bí wọ́n ti máa ń ṣàlàyé fúnra ẹni èèyàn ríro kíní gíláàsì ó sì wùyàn yẹn fẹ́ lọ ra ẹnìkan wá lọ China original láti mọ̀ tí wọ́n ń tàn lù ẹnìkan wá lọ China wá lọ sí imitation wa tó wọn ọ̀dà tó original ẹni tó bá fẹ́ rà tọ́wọ́ dọ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ rà ó jẹ́ òye pé sórí léyìí tí mi ń ta yìí àlọ́ ṣe imitation rẹ̀ ni o kìí ṣe original rẹ̀ yìí tí àwọn company báyìí ń ta àmọ́ torí ẹ̀yin tálíkà ti pa yín ò ní ká àwa sì yìí tó rẹ̀ kiri sórí tọ̀hún yẹn yọ lọ́dún mẹ́fà tó bàjẹ́ tí wàá yọ ọdún méjì àbọ̀ ni o ó jẹ́ òye kó tó ṣe kíni kó tó rà àsọgbọ́yé nù tọ́ba tẹ́ lọ́rùn yóò ṣe kíni tí ó bá tẹ́ lọ́rùn kò ní ṣe kíni kò ní rà gbogbo ọjà tó lórí jìnnà lórí fèkì ọfẹ má sọjà kan tí ò lórí jìnnà tí ò ní ó kéré báwọn àwọn èèyàn bá ti tẹ òríjìnà lẹ́ẹ̀kan náà tá a bá fi rósù mẹ́ta fèkì ó ṣe kíni ẹ wàá wo òríjìnà ti láàrin òríjìnà àti fèkì tẹ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn onímọ̀ tó mọ gbogbo ẹ̀ ní ọ̀dà mà àwọn aláìmọ̀ká tí wọ́n máa ń parí ó lè má àwọn eléyìí ibú tí wọ́n lọ ṣèṣekúṣe wà wọn tí wọ́n sì ń ta original tí ó jó yé wa pé imitation làwọn ń ta fake làwọn ń ta àwọn ni wọ́n bà gbogbo ayé jẹ́ dáadáa lèyàn ọkọ̀lé ọlọ́kan lè ra wáyà ń tiẹ̀ wáyà tí wọ́n ta fún wáyà burúkú ni tó bá ṣe sàn nílé òjò ọlọ́run fẹ́ lálùbáríkà náà ọjà yóò wá ní 3 million lọ 30 million 50 million lọ fẹ́ rajà ní China gbogbo ẹ̀ wá dà sómi ó jóná àlùbáríkà dà ń bẹ̀ jàǹbá tó ṣe fáwọn èèyàn kọ́ ọdọ nílẹ̀ lómi ìrànlá fáànù sílé rẹ̀ torí kò original rà ó kò original wọ́n sì sọ yóò máa pẹ́ kíní náà ní ń ra látijọ́ Samsung náà ní ń ra DK náà ní ń ra kíní kan náà ní ń ra wọ́n sì lóhun l'original bákan náà ni ó sì rí àti fèkì ẹni bá ń pọ́n fẹ́ kí àlùbáríkà ọwọ́ náà jà ń kò ní máa ta àwọn èèyàn pẹ̀lú ọjà rẹ̀ anamífi ní al-bayyi'ani bil khiyar olùtajà olùrajà kí wọ́n jẹ́ òyanjú kí wọ́n tó túká kí wọ́n sọ́lá ní ara wọn anabi ní fa in sadaqa wa bayyana tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n sàlàyé burika fima baynahuma ọlọ́run wọ́n fà àlùbáríkà tó jà tí wọ́n ṣe kí ni wọ́n tó fẹ́ ra fẹ́ẹ̀kì náà wọ́n sọ wọ́n pé fẹ́ẹ̀kì ni ó sì ti ra ó tẹ ọlọ́run báraka ó débẹ̀ ẹ̀mí ẹ̀ lè gùn jù original lọ́ngbà mí torí wọn náà máa pẹ́ tálíkà ní ipá rẹ̀ ọ̀ká kọjá fẹ́ẹ̀kì ẹni tí sì ń ta fáwọn ẹni tó pẹ́tọ̀ eléyìí èso original àwọn tó dáa jù lọ́wọ́ àmọ́ tiwa yìí náà à ń ta fáwọn tipa wọn ọ̀ká ẹnu owó tó bá níbi ọlọ́wọ́n fún àlùbáríkà sí tọrọ sàlàyé kan tó rà Ànábì ní wa in katama wa kadhaba tí wọ́n bá wá fi láì fi ọjà pamọ́ fúnra wọn tí wọ́n sì kúrọ́ láàrin ara wọn muhiqatil barakatu baynihima ọlọ́wọ́n yọ àlùbáríkà kó láàrin àwọn méjèèjì ìkíni òní sàlùbáríkà kejì òní sàlùbáríkà gbogbo ẹ̀yin olùsòwò tí owó yín ń jóná tí ń jóná tí sọ́ọ̀bù yín ń ṣubú tí owó yín ń jóná tẹ̀ ń nàró tẹ̀ ń ṣubú tẹ̀ ń nàró tẹ̀ ń ṣubú ẹlẹ́rìí owó bíi jàǹbá tẹ̀ bá ń ṣe kínní tẹ̀ ń ṣe sínú ọjà yín jàǹbá àwọn ní bí tí ọjà rí òfin lálùbáríkà àwọn olùtajà sí ní tí wọ́n bá ní lọ kọ́ sí ọjà títà èmi máa kọ́kọ́ máa rò ní pé yẹn lọ ra nbí kan kó sì fi iye kan sí kọ́ tá ń bomi kí á lè tó bá wọn
wọ́n ní yọ kọsẹ́ ni pé a máa kọsẹ́ ni tẹ́ bá wá farabalẹ̀ wo ti ń kọ́nu sẹ́hun jàmbá bẹ́ẹ̀ ni jàmbá bẹ́ẹ̀ ni jàmbá bẹ́ẹ̀ ni jàmbá wọn sì ni kọ́ ọmọlérí àwọn tí ń tajà fún o wọ́n ń ṣe fún àwọn tí ń ra lọ́dọ̀ wọn náà o wọ́n ti láwọn tí ń ta àwọn dọ́là tí ò dáa fún wọn tí wọ́n kó lè bó lọ́wọ́ tí ó rò pé original dollar ni tí wọ́n kọjá ẹ̀rọ tó wọ́n kó owó dé báńkì tí wọ́n ní fake ní tí èbó bu ẹkún èbó mi sì lámàá náà kọ kírun kọ gbà àmàmà náà wà wọ́n ní kọ́ máa sẹ́ndì ọjà kò rí wọn rí wo rí lérí à ń sẹ́ndì ìwé sílẹ̀ náà wọ́n ti mọ ara wọn pàápín tí èbó wò ní pé sọ rẹ́gísítà lọ́dọ̀ ìjọba máa bá ti di pọ́ rẹ́gísítà wọn ní èèyàn gidi ni wọ́n bá máa kó ọjà ránṣẹ́ sí kọ́ńtínà wa dé yóò ti wá palẹ̀ mọ́ irú ń tọ́ra wọn ẹlòmí ọ̀ra ni wọ́n lódù ẹ̀dẹ́ fún un yóò ti wá tọ́jú àwọn ẹni tí ọ̀dà kalẹ̀ yóò wá tún lódù ẹ̀ sí kọ́ńtínà padà fún wa pé ń tẹ́ kó fún ọ̀dà o bá a ti délé tá a já lárí pé ọ̀dà yìí ó sì ti já yìí tọ́da ó ti kó yìí tí ọ̀dà síbẹ̀ alùbáríkàdà ọba àyàwó lólówó títí ó ṣubú kò sí ní ṣubú kò sí ní jábọ́ wọ́n ti yọ àlùbáríkà kúrò nínú ọjà rẹ̀ tó bá fẹ́ kọjá rẹ̀ ọlá àlùbáríkà má jàǹbá àwọn tó rajà lọ́dọ̀ wọn sì má jàǹbá àwọn tó fẹ́ sí kíni tó fẹ́ tajà fún. níjọ́ kọ́dọ̀ ọmọ aráyé gan níjọ́ wọn bá ti mọ̀ pé ntọ́ bá ń tà lọ bá ń tà ọ̀dọ̀ rẹ̀ ń ti rajà pé alágbájá ntí bá ń tà ní ó sọ fún ọ pé òun tà bí wọn bá fẹ́ kọjá ọlá àlùbáríkà lọ́la máa ná pẹ̀lú ọjà rẹ̀ tọ́ba ń pẹ́ ọ̀fẹ́ kí ọjà rẹ̀ ọlá àlùbáríkà kọ́ mọ̀ pé tí collapse lọ́lọ́yà máa ná kó ń bẹ̀ kò nídìí kí wọ́n ṣépele ọ ó nídìí pé rárá ó ti ṣépele ara rẹ̀ ṣépele ara rẹ̀ anabi wa Muhammad ń sọ fún wa pé ọlọ́run sọ pé ana thalithu ash-sharikayn àwọn tí wọ́n tó ń tajà tí wọ́n ń rajà wọn tí wọ́n jẹ́ méjì wọn èmi ọlọ́run lẹ̀kẹ̀ta wọn ẹni tí ó tajà tí ó rajà táwọn méjì ọ̀nà nájà tẹ́ ń ti gbọ́ ọlọ́run lóhun ní ẹ̀kẹ́ ìlú ẹ̀kẹ̀ẹ̀ta wọn ma lam yakun ahaduhuma al-akhar sahibahu fa in khanahu kharajtu min baynihima bí kanu wọn bá ti jàmbé kejì ń dúró ti àwọn méjèèjì bí kanu wọn bá fi lè yọjà tó fi lè yọjà ń bá sì kejì mi ọlọ́run ó ṣe kí ni iyọwọ́ ń bẹ̀ ni bọ́lọ̀ bá yọwọ́ lọ́rọ̀ rẹ kí lọ́wọ́ àti tí ó lójú tuma bọ́lọ̀ bá bọ́ dá sọ̀rọ̀ kí ló ṣe tí ò ní ní ojútùú ẹ lọ lámà náà èèyàn lùtajà o gbogbo ọjà pátápátá ni jàmbá sì wọ̀ ọfẹ ẹ má sọjà kan tí jàmbá ò ṣe kí ni ó fi kàn wọ́n ti ń pọn mi tà wọ́n ń ṣe jàmbá ọgbẹ́ àwọn tí ń pọn mi tà káyìn náà tún máa jàmbá kíní tí wọ́n máa fi pọn mi hùn àwọn ìjísí ni wọ́n ń lo kẹ́ẹ̀kì níjọ́njọ́ àwọn garawa epo ni wọ́n máa já lérí wọ́n wà kagi máa ń bí wọ́n kagi máa ń bí wọ́n wà sokùn mọ́ abẹ́ẹ̀kọ́ ni wọ́n wà gbèsè jìká garawa ni àwọn náà tún gbà lọ́tún gbà lọ sí wọ́n ti tẹ̀mí wọ́n tẹ̀ bí ọ̀nà mẹ́rin torí sábà kan lè gbé mẹ́ta àbí mẹ́rin lẹ́ẹ̀kan náà àbí mẹ́fà lẹ́ẹ̀kan náà yóò ti wá garawa kó ti dìlàjì tọba gbé garawa tiẹ̀ kalẹ̀ tọ́jẹ́rù garawa wọn tọba ni wọ́n wá dami sí omi yẹn wá ní kún tọba ni omi yóò kún yóò ní a sóòrí pé garawa kan mo fi gbé wá ní. sẹ́mi pé ẹni tó yẹ kó ronú sọ̀rọ̀ rẹ̀ tó yẹ kó dára pé ọlọ́run bóyá yóò lálùbáríkà fún mi òun lè yí ti ń pami tán òun náà ó tún ṣe jàmbá bíríkìlà yóò ṣe jàmbá wẹ́dà yóò ṣe jàmbá àwọn tí a ń dálé wẹ́lẹ̀ àwọn náà ó ṣe jàmbá kálukú lọ́nà jàmbá kọ̀ọ̀kan tí ń gbà ṣe fọ́mi èèyàn lérí ilẹ̀ bí èèyàn bá ti wá ń ṣe jàmbá báwọn alùbáríkà ó kú nínú ọjà rẹ̀ ẹni bá fẹ́ kọjá àwọn alùbáríkà kọ́ máa fi jàmbá sí ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tó bá fẹ́ rí ṣe yá mo fẹ́ rí ṣe mo fẹ́ lówó mo fẹ́ lásìkí mo fẹ́ di abọ́rọ̀ lọ́la mọ́nà inú ọlá tí ń bẹ fún àmà náà nù ni bọ́ọ̀bá làmà náà ó padà lówó ó padà di abọ́rọ̀ tọrọ rẹ ò ní ló kà má nítorí àmà náà tó ṣe kí ni. Abdullah ibn Umar radiyallahu anhuma Abdullah ibn Umar ó jáde njọ́ kan
ń ṣe fàájì lọ ó jáde Madina nígbà ó jáde àwọn èèyàn tẹ̀lé tọ́ra àfààní láàrin àwọn sábẹ́ ìgbà tó dábẹ́ igi kan wọ́n bá tẹ́ni fún ló bá jókòó lábẹ́ igi yẹn wọ́n wá gbé nǹkan fún Abdullahi Umar ibn Umar ni wọ́n fi ń panu ibi tó ti jókòó mbẹ́ ọmọkùnrin kan wá ń da ẹran lọ Abdullahi Umar wá ní ẹ pé bọ́ọ̀yì ti ń da ẹran lọ wọ́n bá pè dé ó ní arákùnrin tí ń dáná ó ní nàám súnmọ́ bí kò bá wa jẹun tí a ń jẹ yìí ìyẹn ni wọ́n náà àwa jókòó lábẹ́ gímbí à ń ṣe fàájì ìwọ wà nínú òórùn rìn káàkiri súnmọ́ bí kò bá wa jẹun ìyẹn bá sọ fún pé inni sa'im èmi ń gbààwẹ̀ Abdullahi Muhammadu ní àtẹ̀sùmù fi mithli hadha al-yawm al-harr ash-shadid bóòrùn ti mú tó yìí tí gbogbo èèyàn wábi tí wọ́n sàásí lábẹ́ igi tí wọ́n wá ń dáná kí inú òrùn tààtún ni ọwá jẹun ọwá lọ ń gbàwẹ̀ bóòrùn ti mú tó yìí ó níbẹ̀ ni ó ń gbàwẹ̀ ó tún wá ń gbàwẹ̀ òjò kó sábẹ́ ibi kan kára rẹ̀ mọ́ tutù ó tún dáná káàkiri ó níbẹ̀ ni wọ́n dáná torí bí tóun ó ti rówó tóun ó fi jẹun náà nù ni lẹ́yìn náà bóòrùn ó ṣe ní gbàwẹ̀ Ramadan tó lọ ọ̀rẹ́ wọn ò lè gbà pé Ramadan mi ó tún súnmọ́ sọ́wọ́n máa jẹ gbèsè Ọlọ́run lérí gbèsè Ọlọ́run ni kóhùn kúkú sàn yìí kọ́ra kóhùn kú síbẹ̀ tẹ́hùn lọ́rùn kóhùn kọ́kọ́ sọ́tọ́ lọ́rùn náà kéyìí tó dé abẹ́rẹ́ Muhammadu wa wù báyìí pé ẹlòmíín lẹ́nu báyà ń kàn jánu lásán ni abẹ́rẹ́ Muhammadu wa ní owó ń bẹ lọ́wọ́ tiwa nínú àwọn ewúrẹ́ tó ń da káàkiri yìí mú kan wá ká kówó fún ọ ká fún ọ lówó á fún ọ lówó tá a fún wa ó lè mi kí mo ní ìmbá yẹn dá káàkiri ní abẹ́lẹ́ mọ́mọ́ ru wa ní táwọn bá fún wa lọ́kàn tá a fún ọ lówó tó wà ní àpò rẹ tọ́ wá délé tọ́ sọ fọ́gà rẹ pé ẹran sọnù o kí lọ́gà rẹ ó sì ọlọ́gá mi ó ní kò sí nǹkan kan tí ó ṣe kò sí nǹkan tí ó ṣe kò sí tí ó ṣe ó ní ṣùgbọ́n ní tẹ́ ń bá mi sọ yìí ní tẹ́ wá ń bá mi sọ yìí Allah fi sama Allah fi sama Allah ní wọ́n ń pẹ́ ọlọ́run wà ní sama ọgá mi ò ní tí ó ṣe àmọ́ ní tẹ́ wá ń sọ yìí tọ́lọ́run sì wà ń sama tọ́lọ́run sì wà ń sama tọ́lọ́run sì wà ń sama bínú kò wọ́n jọ Abdullahi ibn Umar wọ́n sọ lọ pé kí wọ́n wá ní ta ewúrẹ́ tọ́lọ̀ ń wà ní kí ni tó máa ti ń wíhun tọ́lọ̀ ń rí mi kí wọ́n ta kí wọ́n kọ́ sọnù tọ́lọ̀ ń rí mi kí wọ́n wí bẹ́ẹ̀ lọ Abdullahi ibn Umar wà ń wò lọ Abdullahi ibn Umar sí ó máa ma tẹ̀sí àmánà rẹ̀ ni gbàtàbílà Abdullahi ibn Umar tẹ̀sí tọ́wárí pé bọ́mọ̀ ohun ti rán wá nítọ̀ bá ń tẹ̀lé wọlé tí ọwọ́ ó ní kẹ́nìkan tẹ̀lé kọ́lọ̀ wọlé tí ó ṣe kíni tí ọwọ́ ẹnìkan bá tẹ̀lé ẹnìyẹn wá sọ dáadáa ó fi dáná tán ó fi kẹran wọlé ó fi jíṣẹ́ fọ́gà rẹ̀ ńgbà Abdullahi ibn Umar wá darí ibẹ̀ tó wá díjọ́ kejì Abdullahi ibn Umar wá lọ bá ọ̀gá rẹ̀ pé tọ̀ ẹrú rẹ̀ ti ń bọ́ dáná lánàá lágbájá oníbẹ̀ nìtọ̀ mo fẹ́ rà ọkùnrin olóhùn lè ta Abdullahi ibn Umar ní ọ̀tà fún mi wọ́n bí kí wọ́n máa wá tẹrú ní 10,000 ọkùnrin wọn láwọn ọwá lóhùn ọ̀tà bíi 50,000 tó ní ìrìn kan pé Abdullahi ibn Umar ipa rẹ̀ ò ní kóhùn láti kíní Abdullahi ibn Umar padà lọ́lọ́ wá owó ọwá kò lè lọ́wọ́ ṣé 50,000 lápèjúwe owó náà ni ọwá pẹ̀lú jáde pé tọ̀ lágbẹ́já ti ra ọ́ mọ̀tàwọ́ fún Abdullahi ibn Umar wá nítọ̀ sọ ọ̀rán tì mí olówó ju torí nígbà tí Abdullahi ibn Umar jókòó àwọn èèyàn pé tì bọ̀ tí nígbà tí ó lọ ra òun nìkan lọ́dà lọ́wọ́ ni ọjọ́ pé mo rójú yìí rí ó lè mi mo pè ọ́ lánàá tí mo ní ọwá jẹun tó ọlọ́ngbàwẹ̀ tí mo wá lórùn mú tó ní àwẹ̀ tó jẹ́lẹ̀sìn ni fẹ́ kí mi ka ọmọ bẹ̀ pọ́dà tó bá kú bó ti wá sọ̀rọ̀ mo rò pọ́ kan tàn mí gbà tó mọ̀ mí lọ́wọ́ ń tàn mí àmọ́gbà mo wá tẹ̀sí rẹ tí mo wá ní kó méwúrẹ́ kan wá ká fún ọ lówó kọ́ lọ sọ fọ́gà rẹ pé wúrẹ́ ọ wá ń sọ fún mi lánàá pé Ọlọ́run sì wà ní sánmà
Ọlọ́run wà ní sánmà mo wá rí pé àmánà tó ń sọ pé o ní pẹ̀lú Ọlọ́run o tún ní pẹ̀lú ọ̀gá rẹ mo ti wá rà ọ́ mo sọ ọ́ dọmọlúwàbí máa lọ. Ẹ dákun kí ló bí tó fi bọ́ lóko ẹrú ìyá ń jẹ́ ọ́ o tún jàǹbá o rí pé ò ní bọ́ lọ́wọ́ yà. Kò sí ìṣòro tó lè mú ọ tó ní ọjàmbá àmánà bí ìṣòro bá dé sí ọ dáadáa tó o bá tún mójútó àmánà tó mójútó ní ọ̀la ọ nínú ìṣòro ara dáadáa tí ń bẹ fámánà nù ọlá tí ń bẹ fámánà nù bẹ́ẹ̀ yẹn bá wà ní ìṣòro títún wá ń jàmbá àmánà ń fi ìṣòro kún ìṣòro kún ìṣòro ni Ọlọ́run ló mọ iye olówó táwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ti sọ́dọ̀ lò sí níbi àyílámánà bí àyílámánà wọ́n bá mi ṣiṣẹ́ kan wọ́n wá fẹ́ ra ọjà lọ́dọ̀ ọkùnrin tó dúró yìí adigbigba ẹ bá ń ra kínní yìí wọ́n sì láwọn bá ń ra a sì ń ra wẹrẹ lọ́nà tó tọ́ àti tó lẹ́nu ká bá gbẹ̀yìn wá bá mi pé ẹgbẹ́ wọn lẹ́ nídìí nǹkan báyìí ọlọ́ba Abdullahi àbúrò mi níbẹ̀ ló ní tó ń ti price ní a fẹ́ ta yẹn ó sì wọ́n aláwọn yẹn nọ kọ́mpìnì yẹn ẹ sá wáyé kan tá a bá ti fún wọn gbogbo ọjà yẹn ó jáde kí ló fẹ́ ṣe òun ló ṣe jàmbá bọ́ bá ṣe jàmbá òun tán yóò jìyà ẹnira ó jìyà bẹ́ẹ̀ kọ́lé ẹ̀ ní fira ẹ̀ ní gbélé òun ní gbére bẹ́ẹ̀ fi gun mọ́tò ẹ̀ ní gungun rí bẹ́ẹ̀ fi fẹ́ bin obìnrin òun ní jóbin rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàtẹ́lómi ń jẹ lérí ilẹ̀ jàmbá àmánà tó ṣe ni tẹ́ máa wò pé lágbájá ṣe wá ń jẹ ìyàbá yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀làtẹ́lómi sì ní àmánà tó ṣe kí ni tó ní ló bí ọlá àmánà tó ní ló bí ọlá àìmọye àwọn èèyàn tí wọ́n fẹ́ kó ń lu níjọ́ tí ìlú le wọ́n wá fẹ́ sáko nù lù yìí wọ́n wá pé èèyàn pé dákun kọ́mpìnì mi ní bá mójútó níjọ́ tí ó darí wọ̀lú padà ó rí i pé gbogbo tóun fi lẹ̀ òun tún bá dáadáa ó tún lé ní ó padà sẹ́ni òun náà lólówó lójú ẹsẹ̀ ní pé ok pẹ̀lú tó ṣe yìí mo dá kọ́mpìnì yìí sí méjì ìwọ nìkan kémi ní òṣèkínní tọrọ yẹ kó o ti dojú mi bolẹ̀ tó dojú mi bolẹ̀ ìwọ wá ń jàmbá ọ̀gá rẹ lọ ń tajà kọ́mpìnì lọ ń ṣe jàmbá lọ ń ṣe gbogbo eré ibú ni o eré ibú ni èèyàn lámàánà pẹ̀lú Ọlọ́run ni yóò tún lámàánà pẹ̀lú àwọn ẹ̀dá bọ́ bá lámàánà báwọn òun gan ni ó wá bí ọ̀rọ̀ rẹpẹtẹ fún ọ ọ̀kan la sọ fún ọ nísìnyí ẹ wo ẹ̀yin alásìkí tẹ́ ń ká àsìkí jọ tẹ́ ń kọ́rọ̀ jọ tẹ́ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn tọ́jọ́ bẹ́ẹ̀ ti lọ́lá láyé tẹ́ ẹ bá kú tán káwọn ọmọ yín náà lọ́lá kí wọ́n má sẹ̀mí nínú ìyà ọ̀pọ̀lọpọ̀ olówó ló kú tán ìyà tó ọmọ tálíkà gan ọ̀jẹ̀ lọ́mọ rẹ̀ ń jẹ ẹ lọ́ wádìí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀làmánà ọ̀rọ̀ tó kójú òsè kínní ọ̀làmánà gbẹ̀ni bá fẹ́ ká lùbáríkà àmánà tòun ọlá tòun ní kọ̀ọ̀kan ọmọ kóhùn ó kú tán kọ́lá má ṣe kínní kọ́lá má parẹ́ àmánà ní ọlọ́lẹ̀ ní o àmánà ní ọlọ́lẹ̀ ní bẹ́ẹ̀ yẹn bá lámàánà bọ́ bá lọ́lá láyé tó lówó láyé tó níyì láyé tó lápọ́nlé láyé iyì wo ní parẹ́ ọlá yẹn ò ní parẹ́ owó yẹn ò ní parẹ́ àmánà tí ń bẹ ń bí ọláhun yóò tó jẹ́ kọ́ kan àwọn ọmọ àtàrọ́ ọmọdọ́mọ bẹ́ẹ̀ ni bàdà náà ẹ bá fa àmánà sí bàdà ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ àrọ́ ọmọdọ́mọ rẹ̀ ó ṣe kíni ó jẹ́ ń bẹ̀ ẹ lọ lè wo ìtàn kan tí ń bẹ nu Suratul Kahf nígbà tí Khidiru àti Musa tí wọ́n jáde tí wọ́n débi ògiri kan tí ń wó lọ fa aqamahu wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé ògiri náà ró tí Musa ní àwọ̀lú a ní wọ́n ó ṣe wá lálejò wọ́n ò ṣe wá ní àlejò ó tún wá ní ká máa bá wọn tún lé mọ́ nígbà tí àwọn amalé tán tí wọ́n tí Musa tún bẹ̀rẹ̀ sí béèrè tí Khidiru nítọ̀ ibi tá a bá dé yìí ọmọ wa lọ ní amájẹ nsàlàyé ntọ́dà wa papọ̀ fún ọ inú àlàyé tó ṣe ń jọ náà ń sọ pé wà á mẹ́lì jìdáàrú orí ògiri ní tá a ma tá a tún ma tá a gbé náà ro fakana ligulamayni yatimayni fil madinati ọmọ òrukàn méjì kan bẹ
nínú ìlú àwọn ni wọ́n ní ògiri wọn wa kana tahtahu kanzun lahuma lábẹ́ ògiri yẹn ọrọ̀ tó bí bàbá wọn tọ́jú fún wọn ń bẹ nísàlẹ̀ ògiri yẹn wa kana abuhuma salihan bàbá àwọn méjèèjì bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ló bí wọn fa arada rabbuka an yabluga ashuddahuma ọwọ́ àwọ̀ ọlọ́run kọjẹ́ ọlọ́run fẹ́ kọjá sí pé ọ̀rọ̀ yẹn tẹ àwọn méjèèjì ní ọwọ́ wa yastakhrija kanzahuma rahmatan min rabbika ọlọ́run fẹ́ kí ọ̀rọ̀ wọn padà wá bá wọn tí ó bá jáde ọwọ́ wọn ni kó jáde sí ọlọ́run fi ṣàánú wọn ni sẹ́wọ̀n kí wọ́n àti àbáwọn jẹ́ bàbá rí ọ̀rọ̀ tí ó ní láyé tí ọ̀rẹ́ ni tí ó fi ilẹ̀ fún torí kọ̀ọ̀rẹ́ ni tó lámàánà tí ó gbé bàbá yẹn sì lámàánà ọlọ́run wá bá tọ́jú ọ̀rọ̀ tiẹ̀ náà ọlọ́run sàmínú fún un náà ìwọ náà bá lọ́lá yà kójọ́ náà dáadáa bọ́ọ̀ bá lówó kówó jọ dáadáa torí sábà pé tọ́ bá lámàánà pẹ̀lú ọlá rẹ pẹ̀lú owó rẹ ọlọ́run ó tọ́jú ọlá dé àwọn ọmọ tiẹ̀ náà ọlọ́run ó tọ́jú ọlá dé wọn. ìkànnù àwọn khalifa mùsùlùmí wọn náà ń pè ní alkhalifatu alkhamis Umar ibn Abdulaziz nígbà tí ó fi jàlífà ọmọ àlífà lòun náà ìyàwó rẹ̀ ọmọ àlífà ọ̀rọ̀ ń bẹ sam fóun náà ọ̀rọ̀ ń bẹ fún yàwó níjọ́ wọn fi jàlífà ó pé yàwó ẹ̀ jókòó gbétọ̀ Fatima ó ní ẹ̀tọ́ kọ̀ pamọ́ sí ọkọ̀ ọmọ àlífà ni oníbẹ̀ ni bàbá tèmi náà joyè oníbẹ̀ ni sọmọ káwọn ọ̀rọ̀ ta ní iṣẹ́ tá a ṣe kọ́ iṣẹ́ pé bàbá wa jọba ọjọ́ lọ́lá làwa náà fi di bàbá yìí ọ̀wá lọ́lá kankan bí kankan ọ̀rọ̀ mùsùlùmí ni torí eléri mùsùlùmí lọ jẹ tá a bá gbàṣẹ yìí o a kọ́kọ́ dá àmọ́ ọ̀run wa padà náà o àmọ́ náà tọ́wà lọ́rùn èmi rẹ̀ yìí a kọ́ sí kínní tọ́ra wa ká ní lóòótọ́ àlejòmọ́ ọlá àlejòmọ́ ọba àtọ́ láti bàbá wa ní àtọ́ba tí bàbá wa jẹ kò dàrú pé ọ̀rọ̀ mùsùlùmí ni iṣẹ́ wo bàbá wa ṣe iṣẹ́ wo bàbá tiẹ̀ náà ṣe bàbá tèmi ò ṣe bàbá tiẹ̀ náà ò ṣe ìyàwó ni mọ̀ fara mọ́ àwọn méjì wá withdraw gbogbo ọ̀rọ̀ ọwọ́ wọn dá padà sọ́dọ̀ mùsùlùmí wọ́n wá padà sí pé kò sí àwa ní kí mùsùlùmí sọ ní tipa bá ká tí ọmọ fáwọn lówó oúnjẹ àwọn àtìyàwó àtọkọ wa ń gba ní tipa àwọn ká ní oúnjẹ bó ti wá sí ìláfà rẹ̀ nu èyí tó ṣe fún rẹ̀ ń wá kéré ọmọ tó bí láyé láwọn tọjọkùnrin wọ́n lé 10 ìgbà tó wá rẹ̀ tá rẹ̀ yẹ wá pọ̀ ara yẹ pọ̀ gan tí ń dààmú rẹ̀ àwọn yẹn wá ń pàkíyèsí rẹ̀ pé àlífà ọlọ́njẹ́ mi yín ogun ara ẹ̀ tọrọ yìí pọ̀ bí ẹ bá dákẹ́ nìsín tẹ kú kí ni yóò ní padà sọ́dọ̀ yín mọ́ ibòmí ní ṣe kí ni àwọn ọmọ yóò jìyà o àwọn ọmọ yóò jẹ ìyà ẹ tètè máa bẹ́ẹ̀ ti ṣètò ọ̀rọ̀ fún àwọn ọmọ yìí kíyà má jẹ wọ́n ngba àwọn aṣọ bẹ́ẹ̀ fún ọwọ́ rẹ̀ ni ọwọ́ ni ẹ lọ́ bá ń pa àwọn ọmọ náà wá àwọn akó ogun wọlé síbi tó sùn sí báyìí wọ́n kó wọn síwájú rẹ̀ kí ni wọ́n bá àwọn ọmọ rẹ̀ sọ́njọ́ náà ó ní ya bunayya mo pẹ̀yìn ọmọ mi wallahi ó ní mo fọlọ́wọ́n bá búra ma mana'tukum haqqan huwa lakum tọ́jẹ́ ẹ̀tọ́ yín mi ò kọ́ fún yín o walam akun billadhi akhudhu amwala an-nasi fa'adfa'uha ilaykum ntọ́ba jẹ́tọ́ yín gẹ́gẹ́ bí ọmọ sí baba mi ò kọ́ fún yín o àmẹ́mi ìní mú owó mùsùlùmí kí wọ́n á kó lé yín lọ́wọ́ ìní wọ́n mú owó mùsùlùmí kí n ṣe kí ni kí n kó lé yín lọ́wọ́ kí wọ́n á pín gbà ní èmi làlífà kí wọ́n á bẹ̀rẹ̀ sí kówó sínú àkáǹtì yín èmi ò ní serú ẹ bá dé àkáǹtì ọmọ pírẹsidẹ́ntì mi Nàìjíríà yìí ìmọ̀nìjẹ́ fi tí wọ́n jọ àkáǹtì ọmọ gómìnà mi àkáǹtì ọmọ chairman mi èèyàn ni wọ́n tún pè lákèsí pé bàbá ààrẹ yóò jásíkú àwọn ọmọ yín ẹ bá sì ti kú nísìn oyè yìí tún lọ ẹ ṣètò àwọn ọmọ yín ó sì káwọn ọmọ jọ ó ní tọ́ bá jẹ́ tọ́ yín ìní ṣẹlẹ̀ wọ̀ fún yín àmẹ́mi ìní tó ọwọ́ bowó mùsùlùmí kí wọ́n á ṣe kí ni kí wọ́n á kó lé yín lọ́wọ́ kí ni mo fún yín lọ́wọ́ nù ni
wa innama antum ahadu rajulayn sẹ́ẹ̀rí gbogbo yín ẹ jẹ́ kanú èèyàn méjì ẹ jẹ́ kanú èèyàn mélòó inú èèyàn méjì imma salih nínú kẹjọ́ máa rẹ kẹjẹ́ ní rẹ fallahu yatawalla salihin ọlọ́run ní sì máa tẹ́wọ́ gba ọ̀rọ̀ ẹni ọba jẹ́ ní rí ẹni rẹ lẹni tí ò mú kàn máa bẹ́ẹ̀ bá jẹ́ ní rí bíi ti kówó mùsùlùmí fún yín tẹ́yìn náà sì kówó mùsùlùmí tẹ́ ẹ bá jẹ́ ní rí ọlọ́run tẹ́wọ́ gbọ́rọ̀ yín wa imma ghayru salih àbíkẹ́sì má jẹ́ yẹn rí fala akhlufu lahu ma yasta'inu bihi ala ma'siyati Allah ẹni tí ọba wa jìyàn rí àníyàn náà èmi kí ibà owó tí ó fi ṣe lọ́hùn ẹni tí ọba jìyàn rí láàrin èmi kí ibà wá owó èmi kí ibà wá ẹni bá jìyàn rí nu yín tí ò retí owó mùsùlùmí ọlọ́wọ́ tẹ́wọ́ gbọ́rọ̀ rẹ̀ ọlọ́wọ́ yanjú ọ̀rọ̀ rẹ̀ sí dáadáa tọ́lọ́lọ́ ní máa yanjú ọ̀rọ̀ àwọn ẹni rí sí dáadáa ẹni bá wá jẹ́ lẹ́sẹ̀ láàrin yín èmi kí wàá tún kówó fún tí ọmọ lọ fi èmi kọ́ èmi kówó fún tí ọmọ fi ṣe lọ́hùn kúmù àní ẹ̀ǹdí ẹ̀túká lọ́dọ̀ mi ẹ̀ máa lọ ọ̀rọ̀ tó bá àwọn ọmọ ẹ̀ sọ́gbọ̀n yín náà nígbà tí àwọn òpin tó máa sọ̀rọ̀ wọ́n nígbà tó kú tán tó di pé wọ́n fẹ́ ja jihad kan tí a wá nídìí owó ọ̀kan nù àwọn ọmọ rẹ̀ ló fún wọn ní 100 rànkúmí tí a kó lógún èèyàn tó lè fún yàn 100 rànkúmí sólòsínú ọlámánà pẹ̀lú owó mùsùlùmí ọlọ́run tẹ́wọ́ gbọ́rọ̀ àwọn kò sólòsínú ọmọ yẹn ọlọ́run gbé àásìkì wọn gba bòmíì fún wọn yàtọ̀ sí kí wọn kówó jẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń kówó jẹ oníṣẹ́ àti bọ̀tán wọn yá máa wò ó àwọn tí ò kówó jẹ àti bọ̀tán wọn lásẹ̀ kínní òun lárí yìí ẹ débẹ̀ tàbí débẹ̀ ẹ sì di bílíọ̀nù ní alẹ́ kan náà èèyàn máa fowó ẹkún ra jẹ̀rín ni àbẹ̀yàn máa gbin ẹ̀gún sanga kọ́ wa lóun ọ̀ka ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ń bẹ̀ àbẹ̀yìn a máa ṣiṣẹ́ ẹbú kó lóun ọgbẹ̀sán rí ni mọ́nà Abdulaziz rí gbogbo owó tó kó ní tọkọkọ ní ọ̀dà lójú pé àwọn bàbá àwọn owó tí wọ́n jí sí òun lápò ni ó ṣe kíni ọ̀dà alẹ́ ìyàwó dá tiẹ̀ lẹ̀ yín sì ń sáré yóò kú wọ́n ní ẹ̀yìn ẹjọ́ àwọn ọmọ yín fẹ́ wà kankan fún wọn ní owó ni ẹ bá ń pè wọ́n wá èmi ò ní ẹ̀tọ́ yín ń ṣe fún yín gẹ́gẹ́ bàbá sọmọ àmọ́ pé kí n wá kọ́wọ́ mùsùlùmí lẹ́yìn lọ́wọ́ èmi ò ní ṣerú ẹ̀ inú kẹjẹ kanu méjì inú kẹjẹ yẹn rí kọ́lọ̀ ń tẹ́wọ́ gbọ́rọ̀ yín àbí kẹjẹ yẹn bú èmi ò sì ní fún yín lówó tẹ́ fi ṣiṣẹ́ bú ẹni ẹ máa lọ àwọn ọmọ náà sì túká ńgbà tó kú tán ọlọ́run sì sanni àsìkí mi fáwọn ọmọ wọn fi wá ń donate 100 rànkúnmí fún jihad ẹ̀yin náà tó bá lè sàmójúkúò tí ọkùnrin kan ó wá mo tiẹ̀ kánú òwe ni kò yé mi ọlọ́pàá ní í ṣe gbogbo yẹn wá máa ń dìtọ̀ ọlọ́pàá pé kò sí bíráìbù tó lè fún tí ó ṣe kíni kò ní gba bíráìbù ẹ bá sì wá ń di kéèsì bọ́ bá ti rí tó kílẹ̀ àti ní ó ṣe kíni ẹ bá sì fẹ́ fún lówó yóò ní èmi ẹgbàárò ẹ máa ṣe kíni ẹ máa mú lọ ó bímọ 6 gbogbo ọmọ ẹ ló jí èèyàn ìkan wá ń bẹ ètò bíráìbù yìí ló mójútó bó ti kọ́lé sábẹ̀kúta lọ́kọ́sẹ́kù ọmọ abẹ́òkúta ni ó tún kọ́lé sábùjá ọwọ́ abímọ 4 ìbọn làwọn 4 ń gbé ó lè tí ń gbé ìbọn làwọn 4 ẹ dákun ó lè tí ó jogún lé kí ni ó ṣe bí èèyàn bá fẹ́ kọ́ ti bọ̀ tán wọ́n dá kọ́mọ wọn sáyé tó da lẹ́yìn òun kíyàwó sáyé lẹ́yìn òun kí lòun ló ní amánà láfi mẹ́rin méjì wá lérí ẹ̀ eré alákọ̀ọ́kọ́ èyí tí ń bẹnu Suratul Kahf ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì Umar ibn Abdulaziz tó bá dijọ́ alkiyama ìjọ yẹn òru yóò sì lágbára sẹ́mi pé ọlọ́run sọ náà Al-Qur'ani pé wa in minkum illa wariduha kana ala rabbika hatiman maqdiya ọlọ́ni wa in minkum kò sẹ́nìkan nù ẹ̀dá tí mo dá illa wariduha àfi kó kọjá lórí òkè àsìrátì kana ala rabbika hatiman ọlọ́run ti parí ẹ̀ ó ti yanjú sẹ́yìn lókè àsìrátì ń ọ̀fẹ́ gan ọ̀fẹ́ jẹnu bíléèdì lọ bí tó fẹ́ di ẹnu bíléèdì tó fẹ́ jù lọ ẹnu bíléèdì ṣe kí ni
ó fẹ̀ ju òkè àsírátì lọ sẹ́rẹ́ òkè àsírátì lọ́tún ló sì báyìí àti ìsàlẹ̀ rẹ̀ báyìí iná wọn tò síbẹ̀ bẹ́ẹ̀ bá ti ń gòkè àsírátì lọ ká ló lẹ́tọ̀ọ́ sí náà làṣà ọba tí lọ́kàn kan làṣà yóò já síbẹ̀ ẹlòmíì náà útọ́mọ̀ ní ọwọ́ yóò ti dá làṣà kọjá dájà yóò lọ já sí útọ́mọ̀ ń bẹ̀ wò ẹlòmíì Jahannama ní lọ bí ọba ti dé tí àlùjánnà ti Jahannama ní èsì síbẹ̀ kò ní jábọ́ síbẹ̀ kálukú ọmọ lọ tí ó fi dédé ibi tí ó jábọ́ sí tọ́ba díjọ́ yẹn bọ́ba lámánà àmánà ọmọ gáàdì rẹ báyìí àmánà ọmọ gáàdì rẹ ìwọ kọ́ jábọ́ ìwọ kọ́ jábọ́ ìwọ kọ́ jábọ́ bọ́ba lámánà jàmbá tó nínà ni ó ṣe kínní ni ó fọ wálẹ̀ àdìsí Hudhaifa ń bẹnu Sahihu Muslim wala nabi ni yajma'u Allahu tabaraka wa ta'ala an-nasa Ọlọ́run káwọn èèyàn jọjọ́ alkiyama bọ́bá wá kó wọn jọ fayakumul mu'minuna hatta tuslifa lahumul janna gbogbo múmìnì ó dúó wọ́n wá sún àlìjẹ́nà mọ́ wọn tí wọ́n mọ̀ wà àlìjẹ́nà lọ́kọ̀ọ́kọ́ báyìí tí wọ́n bá wá sún mọ́ wọn fayatuna Adam kálukọ́ máa sáré pé mo fẹ́ wà àlìjẹ́nà mo fẹ́ jẹun wọ́n wá lọ bá nabi Adama wọ́n wá lọ bá nabi Adama pé Adama dákun ọ̀nà wá lọ́wọ́ ká tètè wọnú àlìjẹ́nà yìí Adama ó sọ fún wọn pé akharajakum min aljannati illa khati'atu abikum sẹ́yìn rántí pé in tó kó yín jáde ní àlìjẹ́nà tẹ̀ ń wò mistake tèmi ni Adama ó sọ fún wọn pé sẹ́yìn rántí pé in tó gbé yín jáde nínú àlìjẹ́nà mistake tí tèmi ṣe ni lastu bi sahibi dhalika ipa mi ọ̀ká kí n dá yín padà síbẹ̀ mọ́ sẹ́mi kó òun ló jì so tí wọ́n fi lé kó ní bí ó ṣe bẹ́ẹ̀ ni ibẹ̀ wọn bá bí mi rẹ̀ náà sí àmọ́ gba àwọn tẹ̀lé àbágbà kó ń bẹ ibi wọ́n lé sílẹ̀ mi rẹ̀ náà wà bàbá àgbà wọn ti ibi wọ́n lé sí náà lè mi rẹ̀ ti bára wa yìí Ádámù wa sọ fún wa pé tọ ẹ kàn ń wo lọ́kankan ni kí n bá yín ṣètò kẹ́ ẹ wọ bẹ ipá mi ọ̀ka torí mistake tèmi náà ló tì yín kò ní ibẹ̀ ni ẹ lọ bá Ibrahim ọmọ mi tabadọ Ibrahim ni lastu bi sahibi dhalik ipá mi ọ̀ka kí n ṣe inni kuntu khalila min wara'a ṣé ẹ̀rẹ́ ti pé njọ́ èmi ni Khalilu Rahman tájọ́ ń ṣe papọ̀ ni kí n tó lọ bẹ̀ lónìí ojú ń tì mí ìní lè lọ ẹ lọ bá Musa tọ́lọ́lọ́ ma bá Musa sọ̀rọ̀ tí a bá lọ́dọ̀ Musa ní àhá ipá mi ọ̀ka ògbóntó ní tọ́lọ́ ní ọkọ̀ ọmọ Israẹli ò sí tí mo sọ fún wọn ẹnu mi ọ̀ka wọn ojú ń tì mí sẹ́mi ní tó wá lọ bọ́ lọ́hún ẹ lọ lè bá Isa ò nípa mi ọ̀ka wọ́n ń pè mí lọ́lọ́ wọn fi mí sì kejì Ọlọ́run sẹ́mi ní àlọ́wájú rẹ̀ sẹ́mi náà fẹ́ púrúfù pé mo jẹ́ bẹ́ẹ̀ ni ipá mi ọ̀ka wọ́n wá lọ bá Nabi wa Muhammad tí a bá wá lọ bá Nabi wa Muhammad fayako fayodalawo yóò wá bẹ̀rẹ̀ sí bẹ̀lọ́n Ọlọ́run ní tọ́ya ayọ̀ǹda fún ọ Ànábì wa ní tọ́ amánàdà amánà wa jáde wa okùn bídà okùn bí ọ jáde wa Ànábì wa ní tọ́ amánà dólẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àsìrátì okùn bí dólẹ́gbẹ̀ẹ́ ẹ̀sì àsìrátì gbogbo ẹni bá tọ́jú méjèèjì tọ́jú amánà tó kùn bí ẹ má jẹ́ wọn já síná tọ Ànábì wa náà ya àlìjẹ́nà tẹ́ ń wò wọ́n yẹ máa kọjá lọ wáyẹ máa kọjá lọ Ànábì tí wàá fi àmánà àti okùn bí sẹ́gbẹ́ ọ̀tún àti sí bọ́ọ̀ bá wà lámánà tọ́ bá lọ fẹ́fẹ́ gbé ọ̀tún wọ náà tọ́ bá lámánà àmánà ó ṣe kíni yóò dọ̀ padà kò ní jọ wọ náà kò ní jọ já sínú náà tọ́ bá fẹ́fẹ́ fi ó sì wọ náà tọ́ bá tún okùn bí ṣe tó kùn bí ọ̀tọ́wọ́ rẹ já okùn bí ó ṣe kíni àwọn méjì ọwọ́ gáìdì yẹn tó fi ṣe kíni tọ́ bá wà lámánà òrìwé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni tọ́ bá sì gé okùn ẹbí yín tó yẹ gbọ́dọ̀ rẹ lẹ́bí ti dàrú ìwọ lọ fà tó fi dẹbí irú tẹ́bí fi dàrú ìwọ ló hùwà bú nínú ẹbí tókùn ẹbí yín fi gé tẹ̀ fi jọsẹ̀ bí mọ́ sọ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́jà nù náà. inú rẹ ò ní wúlò fún ọ tó bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwẹ̀ rẹ ò ní wúlò tó bá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàkálẹ̀ má wúlò ájìlẹ̀ má wúlò ibi tókùn bí àti àmánà tí ó ti wúlò rẹ o. ló fi jásí pé mùsùlùmí kì í fàmánà sí é kì í dẹ̀ fi okùn bí kì í fi ṣe kíni kì í fi ṣeré mo sì jẹ́ alùsùnà wal jamaa ìyẹn ò ní ọ̀dẹ́ bírú o
ntí ó pa yín pọ̀ tó jẹ́ ti mọ̀lẹ́bí tí ó láti ẹbọ àti ẹ̀sìn lọ ẹjọ́ máa ṣe kí ni ẹjọ́ máa ṣe èyí bá sì ti látẹ́bọ́ lọ nílé yín wọ́n máa dáwọ́ eégún lé yín ó jẹ́ òye wọn ni pé mùsùlùmí yẹn sanwó síbi ẹ yọ̀ǹda mi bí owó eégún tí a bá wá nítọ̀ àbúrò bàbá rẹ ti máa gbégún ọwọ́ abímọ yóò kó mọ ẹgbà owó ọmọ tèmi rè ọwọ́ ni pé torí pé àbúrò bàbá rẹ ń gbégún tó wá bímọ ó yẹ kí ọjọ́ òun àtọmọ rẹ ìyá gbọ́dọ̀ jẹ wọn owó eégún lò ní fún wọn ó fún wọn lówó tó yẹ ṣe kíni tó yẹ jẹun tó yẹ kó mọ tó yẹ ṣe ìyàwó fún wọn tí a bá wá nítọ̀ níjọ́ ọmọ o eégún tó wá jáde wà èmi ò ní wá nítorí eégún tí ó jáde o yóò ti wá kílíọ̀ sí yóò kílíọ̀ sáwọn náà pé ẹ̀sìn ló ń ṣe kì í ṣe pọ̀ ń da ẹlòmíì ya ahun torí ahun ló fi gọ sí disu náà yóò ní kíni subhanallah subhanallah ògbúrọ́ ni ibi táwọn náà ti wúlò ju alikiyama ni ẹni bá lámà náà yóò wọ àlìjánnà Ọlọ́run anabi wa Muhammad nínú hadisi Ubadata ọmọ Samit tí àfa wa Ahmad Muhammad gbà wá ń sì bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ibn Hibban wal Hakim an-Naysaburi Ọlọ́run bá kẹ́ gbogbo wọn anabi ni idmanu li sittan min anfusikum adiman lakum aljannata anabi lẹ́yìn mùsùlùmí ẹ bá mi tọ́jú nǹkan mẹ́fà lọ́dọ̀ yín èmi náà tọ́jú àlìjánná fún yín bẹ́ẹ̀ bá lè mójútó nǹkan mẹ́fà ọ̀hún dáadáa èmi náà ó fi yín lọ́kàn balẹ̀ pé wọ àlìjánná kí ni nǹkan mẹ́fà náà anabi ni òsùdúkú idha haddathtum tẹ́ ẹ bá máa sọ̀rọ̀ òdodo ni ẹ máa sọ ó di méní wa'awfu idha wa'adtum bẹ́ẹ̀ bá fẹ́ nu yín ṣàdéhùn fún yàn ẹ mú àdéhùn ṣẹ wa'addu idha tumintum tí a bá wá fún yín lámàánà ẹ tọ́jú ẹ̀ kẹ́ dá padà dáadáa nínú tí gbìyànjú àjẹnà làmánà wa wa'addu ẹ sàmánà idha tumintum tí a bá fà mánà tì sí yín ní wahfadhu furujakum ẹ má ṣe ṣìnà ẹ ṣọ́ abẹ́ yín kẹ́ ẹ má fi síbi tí ò lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí ẹ má ṣe ṣìnà mùsùlùmí ẹ ṣe ṣìnà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn mùsùlùmí fẹ́yàwó ni mùsùlùmí lọ́kọ ni tó o bá fẹ́yàwó kan bí ó bá rọrùn fún ọ ó tún wá fẹ́ kejì ò gbọ́dọ̀ ṣe ṣìnà bí ó bá tó ọ ó tún fẹ́ kẹta ò gbọ́dọ̀ ṣe ṣìnà tí ó bá tó ọ yóò di mẹ́rin ò gbọ́dọ̀ ṣe ṣìnà ọ gbọ́dọ̀ kọjá àlà lẹ́yìn mẹ́rin bí ìyàwó bá lọ́kọ tọkọ rẹ̀ tẹ́ lọ́rùn tó tọba wàgbọ tọba oògùn tí ó tẹ́ lọ́rùn tó yóò fọkọ náà lẹ yóò tún lọ́kọ míì torí kò gbọ́dọ̀ ṣe ṣìnà tíṣẹ̀rí àwínú kò gbọ́dọ̀ ṣe ṣìnà gbọ́dọ̀ ṣe ṣìnà torí pé àìṣe ṣìnà ń ara sàfitíkẹ́ẹ̀tì àlìjẹ́nà ni ìwọ tó sì máa fẹ́ kínní tó máa fẹ́ kejì tó máa fẹ́ kẹta máa kó létò kì í ṣe pé mi ti ń sọ fún ọ yìí náà lọ́ọ́ máa bẹ́lù ọ̀là abẹ́lẹ́ àti ní ká fẹ́ kejì ká fẹ́ kẹta ká fẹ́ kẹ ọ wá ní fi àkíyèsí àtàǹkàlì àti ogun tíṣẹ́rí á pé ọlá kíyèsí ò ní ṣe ẹlòmíín bẹ ipa rẹ̀ ọ̀ká méjì ẹlòmíín bẹ ipa rẹ̀ ọ̀ká àwọn obìnrin tí wọ́n sì ń fẹ́ bí ilé láti bí ọdún méjì mo ti ṣàdéhùn fáwọn náà mo ní báwọn ìyálé sọ̀rọ̀ ìyálé àgbà àbí kí mo pè é ìyìn tí ì sọ inshallah báyà sọ báyìí bá gbà wá nú àwẹ̀ yìí tí ọba gbà wá náà á sọ láyé á sọ ń gbà mí pẹ̀lú ògo Ọlọ́run àwọn ló ṣe ríire jù láyé o àwọn mi ní ń gbà yà wọn ló ṣe ríire jù láyé àmọ́ kì í sọ ní ọ̀rọ̀ tiẹ̀ kì í sọ ní lọ́rọ̀ tiẹ̀ ìyálé àgbà kí ni mo pè é ìyálé àgbà ẹ̀san rẹ̀ wájú Ọlọ́run ìyálé àgbà kí lè san rẹ̀ ní wájú Ọlọ́run á padà sọ pẹ̀lú ògo Ọlọ́run wọ́n á fàdú furujakum mùsùlùmí yẹ ṣe ṣìnà ẹ gbọ́dọ̀ máa ṣe ṣìnà waghaddu absarakum ẹ máa rẹ júlẹ̀ mùsùlùmí yẹ máa wò hànà bàbá pàdé obìnrin lójijì ààyè tó bọ́jú rẹ̀ sórí ààyè tó kọ́kọ́ wò lákọ̀ọ́kọ́ òun ni wọ́n bọ̀
tó bá ti lè gbójú ńlẹ̀ ò tún gbọ́dọ̀ wú mọ́ tiẹ̀ lọ sọ wá rí háyì náà kò gbọ́dọ̀ pọ̀ kí mo ní ò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ pọ̀ torí pa Ànábì wà ní Mínà ńjọ́ kan ó mú sàábé kan lẹ́yìn tá à ń pè ní Al-Fadlu ibn Abbas arábìnrin kan wá bá Ànábì ń béèrè Ànábì ń wọlé báyìí ń dá lóhùn Al-Fadlu ibn Abbas tọ́tẹ̀lá Ànábì yẹn obìnrin yẹn yáyì òun wá wò ọ̀kan tó wọ̀ ń kọ̀ wá mójú wálé bọ̀rọ̀ Ànábì wá sí báyìí sí Ànábì wá fọwọ́ wọ lójú wálé pé ó ti tó ló fi jásí pé ìmọ̀ rẹ̀ júlẹ̀ ara sàfisikẹ́tì Ànábì ní waghaddu absarakum ẹ̀rẹ̀ júlẹ̀ níbi obìnrin nìkan kọ́ níbi gbogbo ń tó jẹ́ haram níbi gbogbo ń tó jẹ́ haram bẹ́ẹ̀ yẹn ò ti gbọ́dọ̀ wo obìnrin tó yẹ pé haram ni bí yẹn bá mutí náà ò ní wo bẹ̀ tó fi kọjá ò ní wo bẹ̀ tó fi kọjá pé ọlọ́nkọ́ là wá níbi èyí tí wọ́n ṣe tí wọ́n bá ń jó láwọn jó èṣù ò ní wo bẹ̀ tó fi kọjá idha khatabahumul jahiluna qalu salama ọkọjá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọlọ́run ní walladhina idha marru bil laghwi marru kirama àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ń kọjá lọ́nbí nǹkan jagajaga marru kirama wọ́n lọ́n lọ àláfíà ìlú àpọ́nlé pé eléyìí ọ̀tọ́ kiri wa máa ṣe kíni ká máa wọlé yìí ẹ̀wọ̀n pé ìtàn wí oníṣe ọ̀pọ̀lọpọ̀ ní ń jálù láì jáde nulẹ̀ bá ti ní mẹ́gì onítú kìnnì kan megabyte tọ́bọ̀ sí di Facebook gbogbo aburú lọ́wọ́ àmì tí a ń wò yàrá kámọ́ bí a sọ ọ̀ sí gádọ̀ lè bá sàrò náà ọ̀rẹ́ júlẹ̀ náà ni wá sí bẹ́ẹ̀ tó wò wá sí bẹ́ẹ̀ tó wò àwọn àròyìn bẹ́ẹ̀ tọ́ka owó làwọn tí ń jó tó mójútó lórí Facebook omujito lórí Twitter sàbíkì ìdájẹ́ náà rẹ lọ́ndọ́gbọ́n fa àyà wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó bá tí àyè tó bá tán ara rẹ ọ́ balẹ̀. àkọ́kọ́ Ànábì ní usduqu idha haddathtum tẹ́ ẹ bá máa sọ̀rọ̀ ẹ máa sòdodo ó di méní. ẹlẹ́ẹ̀kejì wa awfu idha wa'adtum bẹ́ẹ̀ bá sàdéhùn ẹ má déhùn sẹ́ ó di méjì. wa'addu idha tumintum tí a bá fún yín lámàánà ẹ dá padà dáadáa ẹ má jàmbá àmàánà ó di mẹ́ta wahfadhu furujakum ẹ má ṣe ṣìnà ó di mẹ́rin waghaddu absarakum ẹrẹ ojú yín lẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹfà wá ní wakuffu aydiyakum ẹ kọ́wọ́ yín ró kí ni tó máa ká kọ́wọ́ ró gbogbo tí máa ń jẹ́ haram mọ́jọ́ wọ́ọ̀dù ṣe kí ni mọ́jọ́ débẹ̀ kọ́ máa fọwọ́ rẹ kógó ọtí haramu ni. pé ìwọ ni lódà níbi wọ́n ti ń lòdù ọtí lódà ní ọbẹ̀ nítorí fọwọ́ rẹ̀ sí òkúdókùn bí haram. àwọn olórin tí wọ́n ń kọrin káàkiri ta ìwọ ni pákà tó ń bá wọn páàkì súnmẹ́ǹtì ọ̀kọ́ rẹ̀ dùn bí haram òkúdó bí haram. bẹ́ẹ̀ lọ wá níjọ́wọ́ rẹ̀ ọkàn owó haram ó níjọ́wọ́ rẹ̀ ọkàn obìnrin haram ó níjọ́wọ́ rẹ̀ ọtọ́ sí gbogbo tí máa ń jẹ́ haram ìtumọ̀ wà kú fún aydiyakum kẹ́kọ̀ọ́ ọwọ́ yín dú. ibi tá a ti lọ ni pé ká máa ṣe àmánà sababun lidukhulil janna tá a bá ń ṣe àmánà yóò mú wa wọnú àlìjánná yóò mú wa wọnú àlìjánná yóò mú wa wọnú àlìjánná. ọ̀rọ̀ Ànábì wa Muhammad ó ní nǹkan mẹ́rin kan bẹ fún ọ tí mẹ́rẹ̀ẹ̀rin bá tẹ̀ ọ́ lọ́wọ́ láyé tọ́ ọ bá ní nǹkan kan mọ́ jẹ́nu rẹ̀ ó máa dùn. mẹ́rẹ̀ẹ̀rin tí Ànábì fẹ́ kà yìí tọ́wọ́ rẹ bá tẹ mẹ́rẹ̀ẹ̀rin láyé tí ọ wá sí nǹkan kan fún ọmọ ju mẹ́rin ń lọ ọ gbọ́dọ̀ wà nínú ìdùnnú. Ànábì ní arbaun nǹkan mẹ́rin idha kunna fika fala alayka ma fataka mina dunya tọ́wọ́ rẹ bá tẹ mẹ́rẹ̀ẹ̀rin ń ntọ́bárí kọ́ bọ́ fún ọ láyé nǹkan kan ọ̀bọ́ ntọ́bárí ọbọ̀ fún ọ láyé nǹkan kan ò sé kíni àmọ́ tí mẹ́rẹ̀ẹ̀rin ń bá bọ́ tó kó gbogbo yòókù jọ gbogbo nǹkan lọ́bọ́. Ànábì ní sidqul hadith
ọ̀rọ̀ òdodo tí ó bá bọ́ fún ọ jẹ́nu rẹ̀ ó máa dùn tẹ́ ìpúrọ́ jẹ́nu rẹ̀ ó máa dùn. wa hifdhul amana kí wọ́n fọ́ ọlámàánà kọ́ tọ́jú ẹ̀ pé sẹ́mi tí wọ́n bá kó lé mi lọ́wọ́ ń tọrọ tí wọ́n sa tọrọ jọ tó pé pọ́n tí wọ́n bá gbà tọrọ tó pé pọ́n náà wọ́n gbà kọ́dà yìí ní í sẹ́ àwọn èèyàn wà bẹ́ẹ̀ o bàbá wa ìbíjọ kí òkè lọ́dọ̀ wa ń bí bàbá àwọn ti rí nu bàbá àwọn ní gbowó mọ́sálásí wa ń bí tí wọ́n bá dá 10 jọ 5 naira 10 naira tó bá fi lè kó lọ lé tí wọ́n kọ́ kalẹ̀ báyìí níjọ́ tí ó bá fowó jíṣẹ́ bí wọ́n ti kó níjọ́ síhun náà bẹ́ẹ̀ bàbá ó ti fi jíṣẹ́ bàbá ìbíjọ kí òkè bí ó ti fi jíṣẹ́ nù kí wọ́n wá sẹ́ńjì jù bẹ́ẹ̀ lọ bàbá ò ní sẹ́ ọ yóò ní eléyìí àmánà mọ́sálásí ni kọ́ wá ní sẹ́ 5 naira mẹ́rin kọ́ wá sọ di 20 naira ẹyọ kan bàbá ò ní sẹ́ bẹ́ẹ̀ bọ́ba ti wá dìhun náà ní mọ́sálásí níjọ́ tẹ́ ẹ bá béèrè bí bàbá ó ṣe kí ni bàbá kan ara fi wékéré kan sí yọkọ̀ dé ti jí mọ́ sí ńlọ sọ síbi tí ń sọ sínú ó wá ń lọ́dún méjì tá a ní béèrè ń lọ́dún méjì mọ́sálásí ò ní béèrè níjọ́ tá a bá bẹ̀rẹ̀ bó sì kó jáde yóò ní ẹ máa wọ àwọn déètì yẹn kẹ́ ẹ wo bí ìwé tí ẹ kọ́ sí yọkàn dá wọn kí ẹ máa wọ àwọn déètì yẹn kẹ́ ẹ wo bí ìwé tí ẹ kọ́ sí. a sì ráwọn míì náà tí ẹ ń gbé kíní báyìí tí ẹ ń gba owó kì tí gọ́ọ̀mù ti wà létí ọwọ́ wọn. tí wọ́n fi 1000 síbẹ̀ 20 naira láwọn bá padà 1000 ó ti fò lọ yóò travel tí ò ní darí àwọn tí wọ́n ń ṣe yóò ná ní tí ń bọ́ fún wọn ju tí wọ́n rò pa wọn rìn lọ aburú ńlá ni aburú ńlá ni aburú ti dalérú ti dọ̀nàrú ti dẹ̀yìnrú ti bàtà wọn ọmọ jẹ́ ni wàláhi làdìm wàláhi làdìm ẹni bá lámàánà oore tí ó tayé ṣe tí ó tún la ṣe tí ó tún tọ́mọ ẹ̀ ṣe lónìí anabi ni tọ́ ọba ní nǹkan mẹ́rin tí gbogbo ayé bá bọ́ fún ọjọ́ náà rẹ̀ máa dùn àmọ́ tí gbogbo ayé bá bọ́ tọ́ ọba ní mẹ́rin nínú àgbákò lọ́wọ́ anabi ni sidikul hadith kọ́ ọ máa sọ̀rọ̀ òdodo wa hifdhul amana kó o mójútó àmánà kọ́ máa tọwọ́ rẹ̀ bàjẹ́ ó di méjì wa husnul khuluq kó o níwàárí mùsùlùmí níwàárí ni a ti sọ̀rọ̀ wa kọjá ní halqa wa yìí náà ní tafsiri wa yìí a ti sọ̀rọ̀ wa kọjá bó ló ṣe wà ládùúgbò tó jẹ́ mùsùlùmí tí kálukú wa mọ̀ pé okú róró ní o mùsùlùmí gidi kí o ẹ má jọ́ bí yín ọmọ kí o mùsùlùmí gidi kí o àwọn ọmọ kéékèèké o lè sáré pàdé rẹ ládùúgbò kọ́dà bí wọ́n yé sọmọ rẹ mùsùlùmí gidi kí o tó bá wà ládùúgbò irú àdúgbò tí ogun aha sílẹ̀ Yorùbá mara wa yìí nísìn àjọ ń gbàdúgbò pẹ̀lú kìrìsìtẹ́nì ni àjọ ń gbàdúgbò pẹ̀lú babaláwo ni torí wọ́n ọ̀ralẹ̀ ọkọ̀ létí òun náà ọ̀ralẹ̀ yóò ṣe kí ni kálukọ́ mójútẹ́sìn rẹ̀ ẹ máa sọmọlúàbí pẹ̀lú ara yín kálukọ́ mójútẹ́sìn rẹ̀ ẹ máa ṣe mọlúàbí pẹ̀lú ara yín amákẹ́ wa ní tọ̀tẹ́ bá fẹ́ kádùgbò tó ẹ má jálá jí ọgbọ́ o mùsùlùmí ibú ni ọ̀nà mùsùlùmí ni ọ àmì èèyàn bú ni ọ èèyàn bú ni ọ èèyàn níwà tó dáa ni wà ìfàtò mẹ́ta àmín ẹlẹ́ẹ̀kẹ́ ẹni tá nẹ́bi ní kéèyàn ó ní kọjá pébi tí ọba ti máa jẹ ọ̀nà halali ni àkọ́kọ́ kó máa sòdodo ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kó lámàánà ẹlẹ́ẹ̀kẹta kó níwàárí ẹlẹ́ẹ̀kẹrin kó máa jẹ lọ́nà halali ẹni bá ní mẹ́rẹ̀ẹ̀rin o anẹ́bi ní tí ọba ní nǹkan mi máa láyé kakiku oríire ikhwatal iman ẹ̀dẹ̀ ń gbọ́ mi ibi tí àmánà lágbára dé mo ti sọ ọlá tí ń bẹ fún àmánà ibi tí àmánà wà lágbára dé láàrin àwọn sàábì ànábì wa Muhammad ànábì ní àmínú láàrin wọn pé lágbájá yìí ni tí ń bá fi nǹkan sí lọ́dọ̀ tí ò ní ṣe kíni bí ogun wọn náà ti rí nu o àìsàn tó abákàlẹ̀ náà kọjá o níbi ọ̀rọ̀ Ummu Salama sẹ́yẹ́rántí tá ànábì bá sọ̀rọ̀ tí àbí Hafsa ni tá ànábì bá abákàlẹ̀ sọ lórí Hafsa Umaru wa pé abákàlẹ̀ pé kọ́ wá fẹ́ abákàlẹ̀ kan dákẹ́ gbàtọ́ sọ fún Usman ní fún ọlábọ̀ sọ ní sórí tó béèrè ohun ilé ti kún ipá mi ọ̀ka
nígbà tó Abubakar bá dákẹ́ Umaru wa ń wò pé àhá bí ibà sẹ́sìn sọmọ mi lọ́wọ́ ayé ayẹyẹ tó bá wọn kí wọ́n á fọmọ lọ kó tiẹ̀ má sọ èsì kankan àhá ọwọ́ àdùn ọdún mọ́r Abubakar ṣe báyìí ó sì yẹ̀yẹ́ mi àtọmọ mi láì sí pọ́mọ mi ò lẹ́wà láì sí pé kó dùn rí kó dùn wò láì sí pé àwọn èèyàn wà ní ìwé ni eré fún ọwọ́ àjọ rẹ̀ lójú báyìí kí ni yẹ dùn mọ́r jọ́ta níbi wa bá fúsá sọ̀rọ̀ Abubakar wa gbọ́ tí wọ́n ṣe akédù tán Abubakar wa ní Umar níjọ́ ní ìtọ́ sọ̀rọ̀ afúsá fún mi Ànábì ti bá mi sọ kò jẹ́ mọ́ntì ń sọ fún ọ ìyìn sì gbọ́dọ̀ tú àṣírí Ànábì jáde amánanu ká ní wọ́n ni ọjà bọ́ èyí tó fi lámánà nánu ọjà bọ́ nínú àwọn sàhábà Ànábì wa Muhammad Ànábì yan ẹni tó jẹ́ àmínú láàrin wọn taloluwẹ̀ Abu Ubaidata ibn al-Jarrah Ànábì ní likulli ummatin amin gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ní ẹni tó lámánà jù láàrin wọn tí ó máa jẹ́ àmínú wọn wa aminu hadhihi al-umma Abu Ubaidata ibn al-Jarrah ẹni tó jẹ́ àmínú ìjọ tiwa yìí òun ni Abu Ubaidata ibn al-Jarrah Ànábì máa ròyìn yẹn gan ìjọ kan Ànábì fẹ́ rán yẹn lọ sí ọ̀dọ̀ àwọn alu Najran àwọn ará Najran láyé Ànábì wa Muhammad majority wọn kristẹni ni wọn Ànábì wa fẹ́ rán yẹn lọ bẹ̀ pàtàkì Ànábì fẹ́ Ànábì ni la bu'ithanna ilaykum rajulan amina èmi Ànábì ọ̀ràn ẹni kan sí yín tí ẹni yẹn lámánà gan tó yẹ pé òun ni mo lámánà sí tó lámánà sí mi kí ni mo gbọ́ àwọn sábẹ́ ń ṣe àwọn sábẹ́ wọn yọjú báyìí ká Ànábì orí mi àníkà Ànábì orí mi torí gbogbo wọn mọ̀ pé àwọn ọjà bá Ànábì àwọn sì lámánà pẹ̀lú gbogbo wọn mọ̀ pé àwọn ọjà bá àwọn sì lámánà pẹ̀lú Ànábì fabatha Aba Ubaidata ibn al-Jarrah labani Abu Ubaidata jà ìwọ ni mọ́rán so ìwọ náà gbìyànjú níbi tó bá há sí níbi tó bá wà kó jẹ́ wọn mọ̀ lẹ́ni tó ní kíní àmánà báwo bá lámánà ọ̀sáyé fún ọ alìkíyàmọ̀ ní o tún polúkúrú musu torí tó bá dókè àsìráàtì ntí ọjà ọbọ sínú náà àìlámánà rẹ ni gbogbo àwọn àdéhùn tá a ṣe níbi àmánà òun ni a ti parí Allahumma izzal islam wal muslimin Allahumma jalna aminin Allahumma jalna aminin mu'tamanin aminina mu'tamanin آمنين مؤتمنين اللهم اجعلنا آمنين مؤتمنين وعلى أعراض الناس مؤتمنين وفي عبادتنا مؤتمنين وفي تصرفاتنا مؤتمنين وفي تجارباتنا مؤتمنين وفي تجاراتنا مؤتمنين آمين يا رب العالمين اللهم إنا نسألك إيمانا صادقا وعلما نافعا ورزقا واسعا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشعا وبطنا صابرا وتوبة قبل الموت ونصيبا ومغفرة بعد الموت يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. obìnrin tó ṣe pé gbogbo ìgbà ni máa complain oní wọn pè ní ànánà gbogbo gbà ni wọn máa complain jojúmọ́ ni ó sì máa bìlífù pé ọ̀sàbòsí fóun kò ní gbà kó o ṣe èrè kankan fóun tó o bá jí làárọ̀ yóò pé alẹ́ àná ẹ̀jẹ̀ tẹ́ jẹ ẹ̀ wá jẹ tán ẹ̀ jẹun bìkan ni ẹ̀ máa jẹun kí n ta ẹ̀ bá tún jí lóru yóò ní ńgbà tẹ́ wà ń lọ tọ̀ ẹ̀ tún jí yàn lẹ̀ tó bá tún dáwọ́ tẹ́ fẹ́ jáde nìtọ̀ ẹ̀ tún lọ ẹ̀ ń wá wọn lọ ẹ̀ sá máa pẹ́ dé o jojúmọ́ complain òun lárúbá ń pè ní ànánà yóò máa rojọ́ yóò gbà pé ojoojúmọ́ lọ ń ṣàbòsí fóun lẹ́yìn náà yóò wá gbà pé tẹ́ ẹ bá tún rojọ́ tí wọ́n bá dá lẹ́bi yóò ní wọ́n pa wọ́pọ̀ léhun lérí ni ànánà nù ọ̀rọ̀ pẹ́ tún wá jọ rojọ́ àwọn èèyàn wá sọ pé àyè alágbájá ntòsí yóò ní ọba lọ́tàn yóò ní gbogbo wọn wá pa wọ́pọ̀ léhun lérí gbogbo wọn wá jọ ń bù ń gbogbo wọn ọ̀dà àtọkọ wọn àtàwọn tó wá parí ìjà èèyàn bù ni wọ́n
kọ́dẹ̀ lómi tó bá parí ìjà fún gbà mí ní tí ó fi dúpẹ́ pé ẹ ṣe wọn àná tó bá di yóò ṣe kí ni yóò mọ lójú ni àná nànú kò sẹ́ni kankan tí ó rí ṣe ní ọ̀dọ̀ rẹ̀ bí èèyàn bá fẹ́rù ẹ̀ kò lè gbádùn ayé torí kò sí ní tó ṣe fún tí ó ṣe kí ni tí ó tẹ́ lọ́rùn àná nànú obìnrin tí wọ́n bá ń ṣerú ẹ̀ kó tún wọ́n bẹ̀ torí kò ní fọkọ ní ọkàn balẹ̀ obìnrin ẹlẹ́ẹ̀kejì mọ̀nánà kí ni mo pè é èyí tí ń jẹ́ mọ̀nánà ń tó bá ṣèèṣì ṣe dáadáa kan fún ọ bọ́yọ̀ yá ọ lówó fi kún ọbẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta ọmọ gbúrú ara rẹ̀ ẹ̀yin kìíní tẹ̀ mórí yìí ńgbà tẹ̀ ẹ̀rọ ọbẹ̀ kó lẹ́njọ́ ní sáà yá yín owó oṣù mi ṣe ìkólé yín lọ́wọ́ ńgbà tẹ̀ ní oṣù wa sọdún ṣe mọ̀ra fúnra mi ṣe fún mi lówó padà yóò máa ṣèrègùn lérí ọkọ ojoojúmọ́ tóbi bá ń ṣèrègùn lérí ọkọ yóò sọkọ òdìdàkudà tí ó fẹ́ jalè sí nǹkan fún obìnrin tó bá rí bẹ́ẹ̀ èyí fẹ́ òun ní jẹ́ mọ̀nánà kí ni mo pè é ọwọ́ kò hanana ha tara kọ̀kọ́ hanana amsa ni eléyìí hanana iya lẹ́tì tẹ̀hínú ilà akhar wàlá tẹ́rẹ̀dọ̀ bí wádìí yà máa zawjiha wa tuqarinu baynahu wa bayna ghayrihi mina rijal obìnrin tó ṣe pé gbogbo ntọ́kọ bá ṣe fún tó pé lápèjúwe tó bá ra bàtà fún abọ́ ọ̀rá sọ fún kò ní rí n tó ṣe fún kọ́dà ju tẹlòmíì lọ yóò máa rán kan pé ha kó yẹ pé rúbàtà yà lágbájá lèmi náà bá wọ̀ ni irú aṣọ yà lágbájá wọn ò bá rà fèmí náà ṣe bí èèyàn lọkùnrin tọ́ra rí eléyìí fún ìyàwó rẹ̀ yóò máa jẹ̀rán lọ bí pé ntẹ́lòmíì bá ní kó di tòun kọ̀ wá sí ntẹ́rà fún tí ó tẹ ní yóò máa ran júmọ́ lòmíì káàkiri pèsè bẹ́ẹ̀ yàn làwọn ọkùnrin tí wọ́n ra mọ́tò fún ìyàwó wọn kò ní ọjọ́ tó àti fẹsẹ̀ rìn sẹ́yìn náà gbọ́dọ̀ ra mọ́tò fún mi náà ni lágbájá ọ̀rẹ́ mi ni ọkọ rẹ̀ ti ra mọ́tò fún làkàṣègbè bàtà yè kan ní ń wọ̀ dóòlà irú góòlù báyìí ní ń wọ̀ ẹ̀yin ò ti ra nǹkan kan fún yàn èyí tẹ́ ra fún yàn náà ní China ní hanana nu kò sí ń tọ́ rà fún tí ó dùn mọ́ ó di mélòó ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin hadakọ̀ kí ni mo pè é هي التي تنظر إلى كل شيء وتعدك بعينها وتشتهيه وترغب في شرائه فتركت على زوجها وتكلف حتى لو كان فوق طاقته لترضي رغبتها gbogbo bí tó ṣe pé ní kò sí tí ó rí tí ò ní fẹ́ rà ó yàtọ̀ sí kó máa fi tiẹ̀ wé tẹlómi o kò sí ntọ́ka pẹ́ lómi lo ẹlòmí ò lò tọ́ba ti rí léyìí yóò fẹ́ rà tọ́ba rí léyìí yóò fẹ́ rà tọ́ba rí tọ̀hún yóò fẹ́ rà tọ́ba rí léyìí gbogbo nǹkan ní máa fẹ́ rà kọ́dà bí òní ìdíyẹ yóò fẹ́ rà bọ́ba ti ń lé yóò tún fẹ́ tún rà irú obìnrin bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní hadakọ̀ kí ni mo pè é kí ni mo pè é ọwọ́ akubarakọ̀ kí ni mo pè é obìnrin tó ṣe pé tẹ́kìdí aglaba nahari àfi tẹ̀síyìn wájú bí sẹ́kìlì mubaligin fi kò ní ti ń ṣe julaye ju kọ́ tọ́jú tọ́tì lọ. ọba jí làárọ̀ wọ́n pọ̀ gan ẹnìkan ni wọ́n pọ̀ àwọn bàrà kọ́nù ni tọ́ba jí làárọ̀ tọ́ba wẹ̀ tán tọ́ba kún tètè yóò kún tibí yóò kún tójú tọ́ba tún ṣe sáà yóò tún lọ wẹ̀ tọ́ba tún ṣe sáà yóò tún lo kírímù tọ́ba tún ṣe sáà yóò sá máa múra gbogbo ọ̀sán kí ló fẹ́ fi ṣe obìnrin máa múra àfi tọkọ rẹ̀ bá ń wọlé bọ̀ ní ọ̀tọ̀ lọ tún ra sí pé kọ́kọ́ wọn pàdé òun àmátàárọ̀ àtọ̀sán àtìrọ̀lẹ́ gbogbo àní máa ṣe kí ni ní máa múra irú obìnrin bẹ́ẹ̀ àdánwò ni wọ́n máa kọ́kọ́ sí ìnáwó ni. ọwọ́ akú ṣàdákọ̀ kí ni mo pè é obìnrin tí ń jẹ́ ṣàdákọ̀ àwọn èyí tí wọ́n máa ń sọ̀rọ̀ gbárígbárí fọ́kọ ọ̀rọ̀ burúkú náà wọ́n sọ sọ́kọ ọ̀rọ̀ gbárígbárí àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ ohun rẹ̀ ó sì máa ga jù tí bí nǹkan bá ti dùn àtọkọ ní sinmi sọ pé a bí ìbá ṣe bó ti rí sẹ́rù mi tó sí ọ ni ìwọ ọkùnrin jákujàku yìí olórí bu ọwọ́ ara rẹ̀ ọkàn ga ni kò níye nú mọ̀lẹ́bí rẹ̀ èwo lọ́sàn rínú wọn èwo lọ́sàn rínú ẹbí rẹ̀ tí ìbá ṣe kádàrá sọ yẹ kí mírù mi ọ fẹ́ rú rẹ ni ọ̀rọ̀ tọkọ gbọ́ tí ọmọ ṣe kí ni ní ọmọ sọ fọkọ tíjà bá ti dé gbogbo mi ti máa ń tọ́ba níbi òsè fẹ́ òsè bẹ́ òsè fẹ́
ọwọ́ àkó kànẹ́nà kí ni mo pè é ọlọ́run dá yẹn lọ́tọ̀ káàfù ni ọlọ́run dá yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run dá bàbá mi bọ́lọ́run ti dá ni pé ó nífẹ̀ẹ́ ọmọ yóò dẹ̀ máa kẹ́ ọmọ lákẹ́jù àwọn tí ma sábà jẹ́ bẹ́ẹ̀ lé ọkọ àwọn tí bàbá wọn máa bà wọ́n jẹ́ láti àwọn ní wọn máa ń jẹ́ kànẹ́nà yóò máa fọkọ rẹ̀ wí bàbá rẹ̀ yá kò sí ní ti ń lè ṣe dáàdi mi ò ní bá mi wí mo wá débi táyì débi nísìn kò sí ní tí mo ṣe tẹ́ ní mo máa ṣe dáàdi mi dáàdi mi dáàdi mi. irú obìnrin bẹ́ẹ̀ naam àbí irú wo sí ni irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ń pè ń kànẹ́nà kí ni mo pè é ó di mélòó ó ti pé méje ó di mẹ́fà ó wá kó mustabida kí ni mo pè é òun lè yí tó fẹ́ sọkọ dẹrú ó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbàṣẹ lẹ́nu ọkọ kó máa pàṣẹ fún ọkọ kò sí yọ ní ànánà tòun ní ọ̀sẹ̀ ẹ lè pàṣẹ fún mustabida ẹ lè yọ lẹ lè pàṣẹ fún o ẹ lè pàṣẹ torí ẹ ló ń ṣe kàwé òun kàwé ẹnìkan ò lè lòun lẹ́rú ẹnìkan ò lè tiun gbọ̀ngbọ̀n no sẹ́bẹ̀ tìrì tí yín nù èmi ò rí bẹ́ẹ̀ bí mi tìrì tèmi rè irú obìnrin tó bá rí bẹ́ẹ̀ tọkọ bá fẹ́ kò ní nísinmi torí jojúmọ́ ni wọ́n máa fa wàhálà ní inú ilé torí kò ní sálàsẹ̀ àwọn obìnrin méjèèjì wọn ò ṣe fẹ́ bí èèyàn bá fẹ́ wọn kò sí ẹni tó bá níròyìn kan láàrin àwọn obìnrin ìkànnù àwọn ìròyìn yìí tó bá nílá ìròyìn tó nílá ẹ máa fa wàhálà ní jojúmọ́ ẹni bá wà ní mẹ́fà tí ẹni tó bá fẹ́ sàgbákùnù ẹlòmíì ní mẹ́ta nù ẹlòmíì ní mẹ́rin ẹlòmíì ní méjèèje bẹ́ẹ̀ ni ó ní méjèèje so àwọn òròyìn méjèèje nu alákọ̀ọ́kọ́ ni ànánà èyí tí máa gbà pé wọ́n yàn ń jẹ ní jojúmọ́ ni wọ́n máa ń yàn jẹ kọ́dà bí wọ́n parí ìjà tí wọ́n dá lẹ́bi yóò tán láwọn tó parí ìjà náà yan oúnjẹ náà ni ànánà nu mànánà bọ́ bá ṣe nǹkan fọ́kọ yóò fi ṣe ìrègùn ànánà ntọ́ba lọ́dọ̀ obìnrin kan yóò fẹ́ kóun náà ṣe kínní kóun náà nírú ẹ̀ gbogbo ntọ́bára fún òní wù bí ti ẹlòmíì hanana nù ọwọ́ akọ hadakọ òun lèyí tó ṣe pé gbogbo ntójú ẹ bá rí ní ọ̀fẹ́ kọ́dà kó ti ń lé yóò tó fẹ́ tọ́ra hadakọ nù ọwọ́ akọ barakọ òun lèyí tí musa máa múra ìmúra jojúmọ́ tí ò ní sẹ́jú tí ń sẹ́jú kọ́ tọ́tẹ̀ jojúmọ́ ayé lọ barakọ ọwọ́ akọ sadakọ òun lèyí tí máa sọ̀rọ̀ gbárígbárí fún ọkọ ọwọ́ akọ kanana òun lèyí tí wọ́n ké dádì mi ilé wa ilé ojúmọ́ náà máa jẹ́ náà lé wọn inú pé mo fẹ́ lọlé mọ̀ kí ló ń lọ sí musa fẹ́ dádì mi fẹ́ di mọ́mì mi fẹ́ dádì mi kanana nù ọwọ́ akọ mustabida òun lèyí tó fẹ́ sọkọ di ẹrú méjèèjì ò sí fẹ́ méjì ọlọ́pàá jásí kò sí ìtọ́dánú méjèèjọ àwọn míì gan tó ka mẹ́sàn-án bẹ́ẹ̀ ń bí ẹ̀kẹsẹ̀ tó wà ń bí ẹlòmíì ka mélòó méjọ lélẹ́yìí ka àwọn tó ka méje wà so àwọn tí ò ṣe fẹ́ nu obìnrin mo ti kà wọn ọlọ́run kọ́ là wá pẹ̀lú aburú wọn tọ ìyàwó rẹ lè wá ní kan bẹ́ẹ̀ ọmọ sàdúrà sí ni o. àwọn míì tó ka aṣibatu dar kí ni mo pè é èyí tí wọn kà sí kẹsàn nù kí ni mo pè é aṣibatu dar èyí tí ń jẹ́ aṣibatu dar yìí òun lè yí tí ètún lè ṣe ọ̀bùn ṣe fẹ́ oṣù kan kò ní gbá yàrá rẹ̀ ọwọ́ ànlé kò ní sẹ́ni tó bá ti bọ́ sọ̀kalẹ̀ kò ní ká gbogbo àwọn kíní tọmọ rẹ̀ bá yàgbé sí ọmọ fi há párákà kí pọ́nà bá ṣe nǹkan oṣù yóò fi sin lálọ́nà yóò di yọ́ sọ sẹ́gbẹ́ kan inú ilé ọmọ ṣe kíní òun ni wọ́n ń pè ní kíní aṣibatu dar pákó onú ilé kí ni mo pè é pákó onú ilé ni igi tọ́kàn wọn létí òwúlò so èyí ni wọ́n kà sí kẹsàn-án nìyẹn wọ́n kà sí kẹsàn-án nù ẹ tọ́ bá wá níbi èrè ń gbà náà. ìbéèrè mi sà méjì nígbà tí ẹ ń pa àwọn mọ̀nàbìkì àkọ́kọ́ ọlọ́pàá náà sọ yí pé àbídẹ́bí dá mọ̀nàbìkì mọ̀ mẹ́ta àtàwọn àmì mẹ́rin ní tẹ̀síkà nínú ayé àlùkò àbíkọ́ ọlọ́run sọ yí pé àwọn mọ̀nàbìkì ìsàlẹ̀ náà máa wà ṣé mọ̀nàbìkì tí ọlọ́run sọ pé ó wọ́ ìsàlẹ̀ náà àti mọ̀nàbí dáná kí n sọ síbi sí ti wọn ìbéèrè ẹlẹ́kejì ni pé tọ́lọ́ tí ànábì bá sọ wípé lẹ́sà mi nì
lọ́wọ́ káwọn kan wá ní láìsàmì yẹn ṣé kò sí nínú mùsùlùmí mọ́ ni àbí kò sí nínú lórí ọ̀rọ̀ táwọn ti sọ̀rọ̀ tó sọ pé láìsàmì yẹn. No. Gbàtọ́lọ̀ ní innal munafiqina fi darkil asfali minan nar. Àwọn tó bá jẹ́ munafiki ìsàlẹ̀ náà láàfin wọn sí nifaqul aqida. Nifaqunu aqida ni ó gbé wọn lọ ìsàlẹ̀ náà. Nifaqu aqida ìtumọ̀ ní bí kọ́mọ pọ̀lọ́n lọ́kan ní gbangba kọ́mọ ṣẹbọ ní òun ni ó ti bọ́ sàlẹ̀ iná. Sórí wà tí a fi wá maru wọn ọ̀rọ̀ tí ó máa sọ irọ́ máa wà ń bẹ̀ lànàbí ń wí tọ́ba sọ fáwọn yẹn pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ sọ Ọlọ́run lọ́kan tọ́bọ́ sí kọ̀rọ̀ tó ṣe bọ́ kí ló ṣe fáwọn èèyàn ń irun tá n tẹ́ fi mọ̀ wọ́n tí a bá sọ̀rọ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa purọ́ tí a bá sàdé wọ́n máa ṣe kíni wọ́n máa yẹ torí pé kọ̀rọ̀ rẹ̀ náà tó ìta náà ò lè ṣe kíni ò lè tó ẹni bá wà ní nifaqu aqida òun ni ó wà ní fi darkil asfali minan nar. Sórí àwọn àdísì wà tá nábì máa lò la nafuyu kò túmọ̀ nafuyu pátápátá ń túmọ̀ naqs ànábì máa lò la bí kò ní la imana liman la amanata lahu kò ní imani ẹni tí ò lámàánà irun tí ń kí imani kan ní fi ń kì ààwẹ̀ tí ń gbà imani kan ní fi ń gbà kódà ó lè máa yọ sàkálẹ́rì imani ṣùgbọ́n a ní kọ́ bá wa tọ́jú owó ná wa lówó ṣé wàá dàrún àtàwé àti zakanu ni ìtumọ̀ ẹ̀ ni pé ìmánì rẹ̀ ò pé kì í ṣe pé kò ní rárá tànàbí bá ní kì í sara wa ìtumọ̀ ẹ̀ ni pé wà tó wùyé sara wa kì í ṣe pé kò nínú Islam. Ìbéèrè yìí sà bàbá tí ó bímọ púpọ̀ bàbá yìí wá kú ogún tó wà fi sílẹ̀ kò ṣe é pé wọ́n wá sókún yẹn di owó látara kó fi lẹ́kọ̀ọ́ sí ọmọdékọ̀ wọ́n wá gba owó yẹn wọ́n pín lọ́dọọdún nínú àwọn tó wá pín ogún yẹn awáyé tó kú nínú wọn tó bọ́ wọn sílẹ̀ wọ́n ṣí àtẹ ẹ̀kọ́ mọ́ èyí tó wá tí ò bọ́ wọn sílẹ̀ báwo la ṣe máa ṣe ṣí àtẹ. tí ẹ ti tán nù. naam bí ẹ farabalẹ̀ sẹ́rí ẹni tí ó kú tọ́fọ́ máa lẹ̀ gbogbo ń tọ́ba fi lẹ̀ àwọn tí ó pín ogún ni ó pín àkọ́kọ́ náà wọ́n sì ṣe lórí ọ̀rọ̀ pé wọn ò pín ogún yẹn àṣìṣe ni èèyàn pín ogún ni bó ṣe kí wọ́n sọ pé yàrá ìwọ ló ní yàrá tiẹ̀ ní tiẹ̀ ní àbí kí wọ́n tà á kí wọ́n pín owó rẹ̀ àìpín ogún yẹn mistake ni ó di méní ẹlẹ́ẹ̀kejì ẹni bá wá kú ntọ́ba ni tó fi kú yẹn lásìkò tó kú yẹn àwọn tó fẹ́ jogún lẹ́yìn ẹ̀ ni wọ́n ní irú ilé tí wọ́n ń gbowó lórí ẹ̀ tí ẹni yẹn bá kú tó bá ní ìyá láyé tó lọ́mọ tó níyàwó owó yẹn ọmọ lọ́ba gbogbo àwọn tí ó pin ogún yẹn náà ni kì í ṣe pọ́ ọmọ nìkan ni ó máa dàgbà ìpín kálukú ọmọ lọ sí kínní ọmọ lọ lè bá ẹni tó wá kú tí ò bímọ tó bá láwọn tó lè jogún ẹ̀ nílẹ̀ bí bàbá bí ìyá bí ìyàwó àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò ẹ̀ nígbàtí ọba sáwọn ta wí yẹn mọ́ àwọn yẹn ni wọ́n ní ogún tiẹ̀ tí ó máa gbà níbi ilé yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí gbà lọ bẹ́ẹ̀ wàá lọ padà wá ṣẹlẹ̀ torí àìpín ogún tó yẹ kí wọ́n pín láti ìpìlẹ̀ lápèjúwe alóníyàwó
ìyàwó máa gbà nú owó òun ìyàwó parí ìdá kò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ kò tí wọ́n ti parí ìdá tí ò jẹ́ ìyàwó ẹnìyẹn náà mọ́ kò lẹ́tọ̀ọ́ owó mọ́ bọ́lá owó yẹn padà lọ yóò tún padà lọ́dọ̀ àwọn tí a jọ ń pín nínú àwọn tí a jọ ń pín míì tó kú òun náà tó fi ìyàwó lẹ̀ ìyàwó tiẹ̀ náà tó kú ọmọ rẹ̀ tó kú ètò tí má láàfin àjò ní pé kí wọ́n ṣe kí ni kí wọ́n pín ó ti jẹ́ nù. Naam. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́sàrà yìí ní lásìá. Naam. Ìgbé olóògbé gbogbo ìgbà lásìá. Àwa tí a bá wá sí ọ̀dọ̀ olùgbọ́ tí àwọn náà ti ń dájọ́ pé ọ̀la ni a fẹ́ mú àwẹ̀. So alákọ̀ọ́kọ́ kí ni ìdúró tiwa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wá bóyá wọ́n sọdún táwẹ̀ tiwa bẹ̀ tí ìgbé jẹ́ bí ìkànnà lánàá kí ni ìdúró tiwa náà nígbà náà. Naam. Ìmáàmù yín tó tako lórí ẹ̀ ní tẹ̀lé ìmáàmù tó bá tako lórí àní sí kíni àní tẹ̀lé tọ́lẹ̀ ní tó yẹ kó náà tẹ̀lé òun náà sí kíni kò tẹ̀lé tí a bá mú àwẹ̀ lápèjúwe ń sìn ní tó kílẹ̀ àti wọn ni pé wọn rúṣù lé ní lápèjúwe ọ̀la àwa jẹun ìjọ Monday àwa bẹ̀rẹ̀ àwẹ̀ ní Tuesday nínú ètò Ọlọ́run níjọba tá a gbà àwẹ̀ 28 tán kálukú bá rọ́ṣù tí ń já sí pàwọn tó mú níjọ Monday tí wọ́n right àwa náà wá rọ́ṣù pẹ̀lú wọn níjọ́ táwẹ̀ ti wá di 28 àwa sọdún á jẹun á sọdún á sínú tá a bá ti sọdún tán á wà san ẹyọ kan yẹn padà tiwa náà jẹ 29 kò lẹ́sẹ̀ kankan torí lẹ́yìn gbìyànjú ni kò lẹ́sẹ̀ kankan so káwa ní wọ́n rọ́ṣù láwọn tó máa wẹ̀ ṣáájú wa àwa ètí ìrí a máa gbàwẹ̀ tiwa lọ àwọn máa ṣe ọdún tiwọn nígbà táwa náà bá rọ́ṣù tiwa á sì kíni á sì nù àbí kẹ́ràmìdánà wa pé 30. Wọ́n sọ pé àwọn táwọn olùkọ́ ìkọ́. Naam. Àwọn táwọn olùkọ́. Àwọn táwọn olùkọ́ sí náà. Wọ́n yà wọ́n ju ti àwọn tó ń wọ. Àbí àti òní ogun àbí tí sọ fún ọ̀wọ́ yẹn ká. Àwọn bá ti ń fi lé jù. Àwọn akẹ́tà ní ogun táà tí òun bá wọlé. Ìwọ́n ni wá àpọ̀ ní wọ́n lè ju ẹ̀yìn lọ. Wọ́n fi ṣe tẹ̀lé àrùn náà láti wọn ẹ̀yìn. Sórí ọ̀rọ̀ iman ọ̀rọ̀ náà kan ni ṣùgbọ́n iṣẹ́ ara ni wọ́n máa gbé jáde Ọlọ́run nìkan ló mọ ọkàn kó wá ẹnìkan ò lè taná nínú ọkàn ṣùgbọ́n àmọ́ dájọ́ pẹ̀lú ń tá a bá rí níta gbangba ìwọ náà dún bí wọ́n pèrún gbogbo àwọn kan wọ mọ́sálásí wọn lọ lè kírun ẹnìkan wá dún bẹ̀ ń kò kírun ọ̀ọ́ni ẹ̀ tóun tinú tí wọ́n ń kírun ọlọ́run lọ́mọ ẹni tó ní máa ní ju kí ló wí fóun ẹnìkan serun gbọ̀n lẹ̀ ǹjẹ́ kí ló dé ó ní súnà ni ó sì gé sókòtò rẹ̀ kó kọjá kókó ẹsẹ̀ ẹnìkan wá ha gbogbo orun gbọ̀n sókòtò rẹ̀ wá ń wọlé ọlọ́run lọ́mọ ẹni tó bẹ̀rù òun àdénú ọkàn àwọn méjèèjì ṣùgbọ́n ta gbangba yìí fi hàn pé léyìí lo òfin ọlọ́run níbi irùngbọ̀n ó lo òfin ọlọ́run níbi ṣòkòtò gbangba wọn fi hàn pé léyìí ó lo òfin ọlọ́run níbi eléyìí ó sì lo òfin ọlọ́run níbi ó ti fi ẹni tó jura wọn lọ léyìí tá a rí yìí ti fi ṣe kí ni ó ti fi hàn wá kọ̀ọ̀rọ̀ ọlọ́run ni ó yẹn jú ẹ̀ lẹ́yìn náà gbangba ní máa ń ṣòfófó kọ̀rọ̀ Yorùbá ní bó ní ká sọ̀rọ̀ èyàn ló ń bẹ̀rù Ọlọ́run kò kírun èyàn ló ń bẹ̀rù Ọlọ́run kò dánú gbẹ̀sí èyàn ló ń bẹ̀rù Ọlọ́run ṣòkòtò ń wọlẹ̀ ó ló ń bẹ̀rù Ọlọ́run kò lo jalibab ó ló ń bẹ̀rù Ọlọ́run kò wọ khimar àwọn ọmọ kan rẹ gbangba yìí láfi dájọ́ fún pé ìwọ yóò bẹ̀rù Ọlọ́run ṣe bí ọgbà àṣetọ́lọ́run pọ̀ lò sí ìwà bẹ̀rù ẹni kọ́ mọ́ kó àṣẹ rẹ̀ ní àkóyawọ́ Ọlọ́run nìkan ló máa kọ̀rọ̀ àmọ́ gbangba láfi dájọ́ gbangba yẹn náà kọ̀rọ̀ yẹn náà ni ó ṣòfófó gbangba ni ó ṣòfófó sókílẹ̀
àwọn aláìní kan sí ni ń katakata pé àwọn ọ̀gbẹ́rún kan sí àwọn bẹ̀rù Ọlọ́run ìwà bẹ̀rù Ọlọ́run ká nábì bọ́ sọ̀rọ̀ kọ́ tako katakata ni wọ́n sọ o kí n mọ̀ pé katakata ni o ẹni tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ tí wọ́n tún sọ̀dọ̀ ara wọn ni wọ́n wá náà ẹ kata wọn bí. àwọn ìbéèrè pé tí èèyàn bá ń kọ́sọ́mà wà bá wà mọ́nà ló bá yẹn tó wá gbé ìwà fẹ́ wá gba ṣé ìwé ìṣẹ̀lẹ̀. jàmbá ni kí ni mo pè é jàmbá ni sẹ́rí zimzari ń bẹ lọ́tọ̀ wọ́n ń pè kíní kan ní zimzari báàbù sàmásíra ń bẹ nù fíkíù ìtumọ̀ ni àwọn tí wọ́n máa ń bá yẹn tajà àwọn bíi baranda alárùbọ̀ irú àwọn yìí ó ti wá bọ̀ pé ló lọ fẹ́ tajà rẹ̀ ní tajà mi ní 10,000 yóò wá ní tọ́ mo ti rà á yóò ní kíni tọ́ ó ti rà á náà nù kí n bolo ṣe òun ní ọ̀wá lọ mú yàn wá pé àní mo ní ẹ ká lọ mo ní yóò wá gbé rẹ pé tọ́ ṣebí tẹ́ ń bẹ́ẹ̀ rèrè òun rèé 10,000 láta 11,000 láta sọ nǹkan òun ti rà lọ́wọ́ rẹ tọ́ba wa ta ní 11,000 tọ́ba kó 10,000 wa kọ̀ jẹ̀bi lagalaga tí ń sáré kí èrè ẹ̀ ló ṣe kíni àmọ́ kó yẹ pé wọ́n jọ déwájú mi àlájọsọ yín wá ń ṣẹ́jú sí mi ń sọwọ́ báyìí ìtumọ̀ ẹni jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ṣe jàǹbá fún yàtọ̀tọ̀ síra wọn èyí tó ti sọ pé mo ra kéèsì míì ni ẹ bá gbọ́dọ̀ tẹ́bi ẹ ti ń ta mọ́tò nísìnyí ó mọ́tò sọ fún yín pé èlò lẹ́fẹ́ ta mo fẹ́ ta mọ́tò mi 3 million yóò ní sẹ́tò owó yín bá ti pèsè kò sí problem yóò tàn 3.5 yóò sì fún ọ ní 3 bí ìgbà tọ́ra lọ́wọ́ rẹ tó ń wá sí kínní ọ yàtọ̀ sí kọ́ wá múyàn wá kọ́ ọmọlẹ́gẹ́ mọ́tò yóò dà síbẹ̀ ń lẹ páàkì ẹ̀ sí ìtumọ̀ ẹ̀ ní ẹ̀fí 50,000 sí o èyí wọn kò bá sẹ́rí àwọn kọ́ra kọ́ta ń yẹ tọ́ bá fẹ́ kò sí láì fi àmọ́ kọ́ wá jọ pé ẹjọ́ nẹ́gùn sí ẹjọ́ sàbòsí fún jàǹbá nìyí